bá jẹ́ pé ń tọ́ sọ rí bẹ́ẹ̀ lóòótọ́ so ti ẹyin bá yẹn wàhálà ẹ̀kọ́ náà ó bínú ṣùgbọ́n tí wọ́n bá rí bẹ́ẹ̀ ọmọ kan ìbí ẹ má sì pé tọ́ba gbogbo tí mo sọ ti sọ látàárọ̀ pé mo parọ́ pé mo fi rọ́ọ̀kùn àmì gbogbo ètò tó fẹ́ àmì tọ́ba jẹ́ pé gbogbo tí mo sọ látàárọ̀ pẹ̀lú ẹ pé irọ́ wà ń bẹ̀ ètò tó fẹ́ fún mi yóò rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. ẹ̀dùn ẹ̀ tí bó o lẹ ṣe mọ̀ pé wọ́n lé yín Mágùn ẹni tó lé yín Mágùn tẹ́ ẹ mọ̀ ẹ tún wá tẹ̀lé lọlé. dádì mọ́mì bó ṣe jẹ́ nìyẹn dádì Mágùn ni ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ mọ ní nítọ́lọ́n torí títọ́ ọmọ yìí tí mò ń bá káàkiri ni mo ní wọ́n ti tẹ̀sẹ̀ wà tá sí yẹn fún mi. ìjọba yẹn ṣe tá àti máa lọ wọ́n fẹ́ lọ gba ẹ̀sìkébìtì yẹn jáde máa lọ pàdé ìbọn ajá awọ̀dìmú. ok ẹ rí máa yẹn gangan. mo gbọ́dọ̀ jẹ́ kó torí ara ìfura mi nìyẹn mo bá lọ pé mo fẹ́ dúró pẹ̀lú pé àfẹ́ra mọ́. kí tó yẹ lẹ fi wá lo Mágùn fún. ọlọ́ tí n bá lò sẹ́ tí wọ́n ti lọ lálẹ́ kọ́kọ́ pa mí lágbára Ọlọ́run bó ṣe ní Mágùn fún ẹ lẹ́yìn ìgbà tó pé mo lóyè mo ti mí tiẹ̀ náà. nígbà tó ká kó lára ẹ. tí mo ṣàìsàn tí mo dé ni nígbà lẹ́yìn tí mo sàárà yẹn tí mo dé ni. wọ́n ṣẹ̀dá akọ ẹnìkan ní èèyàn mẹ́ta tí wọ́n láwọn ṣẹ́jọ́ fọ́sọ̀ yókù. wọ́n ní kí àwọn ẹgbẹ́ ìbílẹ̀ pé ń gbọ́ ọkọ ẹlọ́ ìyáálé wọ́n nígbà tí tọ́jú òun ló fi ń yálè ọ̀sọ́ jáde lẹ́yìn fún wọn. èmi táwọn bí aago mo ṣe ń ṣiṣẹ́ táwọn èèyàn gan mọ̀ Ọlọ́run débi yàn ìwọ gan ọmọ kan Ọlọ́run wà ní háàmì tó tó báyìí. tí ọmọ ẹbí débi ọba sọ́wọ́ ìwọ gan ọmọ pé Ọlọ́run wà ní háàmì tó tó báyìí ó ṣe bí yàrá kan ni. Ọlọ́run gbẹ̀sán mi lára jù báyìí lọ ọmọ mi dẹ́dun arinlẹ̀ ni. ebe o ti níyàwó kan tẹ́lẹ̀ báyìí ló fi ń lé yàrá ti sáà kí ogun ẹ̀kọ́ lágbọ́n ni lóòótọ́ ni iná lòjì ó lè dúró iná lòjì ẹni ó bímọ mẹ́rin tọ́fọ́ láàárọ̀ tẹ́lẹ̀ lòjì ó lè dúró ìkà ẹni tó jẹ́ pé téèyàn bá jírí yín náà kọ́ tó sùn ní ó yẹ kí ló ọkọ bàbá rẹ bẹ́ẹ̀ ṣe jákùn tó èèyàn mélòó ló ń yá èwo ti yín ẹjẹ wọn sọ̀rọ̀ náà ọmọdé náà mẹ́fẹ̀ẹ́ fà mọ́ kálukú ti na pápá bora a sọ ní dèrò ẹ̀yìn. ìgbà tó ń gbé amósùn àtàbíbo àìmọye gbà lọ́mọ kù mí lẹ́sẹ̀ tí màá wọlé tọ́mọ kù mí lẹ́sẹ̀ tọ́mọ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi létí tí màá kó parọ́ mọ́ ẹ tẹ́lẹ́dẹ́ wà ń bẹ kẹ́lẹ́dẹ́ fi àjẹ́ mi. ṣe é bọ́kùn lórí ẹ̀rí. bàbá Fẹ́mi nìkan ni mo bàbá. ẹ má dàkọ bàbá ọmọ yẹn ọkùnrin ni. mo lè mẹ́sàn ọkùnrin mẹ́ta tó fi gorí ẹ̀rí. orúkọ yín mà. orúkọ mi ni Ìyàbọ̀ mo yin Olúwa tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí ìyá Ayọ̀mídé. ìyá Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni sà. ta ló jókòó lẹ́gbẹ̀ẹ́ yín yìí. dáàdì Ayọ̀mídé náà ló jókòó. dáàdì Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni sà. a rí lórí ètò kọ́kọ́ Alate kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni bá a ṣe bí yín nìyẹn mo ti wá pé à ń wá ọmọ ni mo wá sí bíbá yìí ìgbà mo wá padà tí mo wá ní January 14 ni mo wá sí bíbá yìí so ìgbà tí mo gbọ́ ọmọ yẹn ó ti kúrò ní láti December 29 mi ò dẹ̀ ń lọ sí sọ́ọ̀mì dáadáa mo rí àbúrò ẹ̀ ọmọ mi Ayọ̀mídé Kudus so mo rí àbúrò ẹ̀ ní January 4 mo rí azan mo ní Ayọ̀mídé ńkọ́ ó ní ó wà ẹ̀ńdà ìṣe dáadáa ní tí mo ní mo fọ́ ọmọ yẹn ó lọ torí pé látìgbà tí mo ti kúrò níbẹ̀ yẹn kò jẹ́ kí n láǹfààní ó ti bà mí jẹ́ fáwọn ọmọ yẹn even gan tí n bá fáwọn ọmọ yẹn ní nǹkan ọmọ nìkan ọmọ gbà ìjọ kan tí mo fà azan ní amles àti ìsòkò tó ń bọ ọmọ yẹn lè pè ṣé mo ẹ̀sẹ̀ mú fún ni àbí mo ti mú wá láti ibì kan pé kọ́yọ́ pé mo ti ṣe oògùn sí mo ní kí ni nǹkan ṣẹlẹ̀ ìṣẹ́rí ọ̀rọ̀ tí ọmọ yẹn lókulẹ̀ fẹ́ kan gbé wa sí kọ́kọ́ Alate mo ti kọ́kọ́ fẹ́ wá tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bó ni màá ṣe bímọ téèyàn ọkọ ẹ̀yìn ọmọ mi sí so ó rọrùn ni mo fi kúrò níbẹ̀ ní gbígbà tẹ́mi mi ń bọ̀ lọ ni mo kúrò níbẹ̀ mo dẹ̀ lọ dágbére fún bàbá ẹ̀ pé alájí ẹ̀mí mi ń bọ lójú gan tí ń tì mí ládùúgbò mò ń lọ bàbá dẹ́nì kí n máa káwọn ọmọ lọ sọ́dọ̀ mi pé torí pé ìyá ló lọ mọ́ wọ́n dẹ̀ bá wa sọ nígbà máa wá síbí kẹjọ mọ́ sí lọ́kọ láya mo ní mo ti gbọ́ pé ṣùgbọ́n ìṣe pé bọ́ yóò wù mí bọ́ ojú ń tì mí ló jẹ́ kí n kú ládùúgbò ẹni náà ti pọ̀ jù tó bá ń bínú báyìí bí bó ṣe ké ni mo bá ń fi fọṣọ á fọ dànù ní sí bá ti parọ́ ẹlẹ́dẹ̀ rí mi àwọn ará àdúgbò sọ mi náà dẹ́ mọ̀ tó bá jẹ́ pé òkúta ló bá mú àálẹ̀ ni kò kì í fi nǹkan kan wọ̀nyẹn wò rárá ní tó bá ti bá lásìkò tó bá ń bínú nìyẹn so ojú ti ń tì mí ọbẹ̀ dídánù gbogbo ẹ̀ náà aṣọ yíya mo wá ní mo ti gbọ́ àbá yẹn sáà ní kó máa wá ọ sáà ń kọ̀ wá títí mo wá rí i pé mo síkì kan sickness yẹn pọ̀ mo ti kó àwọn ọmọ lọ ọmọ mẹ́ta so mo bí mo ṣe wá káwọn ọmọ yẹn dẹ̀ máa ń wo àwọn nǹkan tó wà díẹ̀ kan tí kò dáa tó yẹ pé òun gan ó máa ń encourage àwọn ọmọ yẹn pé kí wọ́n ṣáà mọ̀ ṣe bẹ́ẹ̀ tó ti yẹn bá yẹn so mo wá bá ṣe wá dé àwọn ọmọ bá ṣe wá dé ọ̀dàn ní ibi tẹ́mi kọ́ lé sí bí ìwà wípé bí wọ́n pé ọmọ pa mí lára díẹ̀ so ti yẹn bá yẹn so bá ṣe wá dé báyìí mo ṣe ti rí wípé ibi ìbàyà ẹ̀ṣẹ̀ wá síbí ni ẹ jẹ́ kí bá a ṣe kúrò environment sọ mi ibi tá a wà yẹ jẹ́ kó gbégbé ayé pé kínní kan nǹkan ọmọ yẹn sálà máa fi wọ́n sílẹ̀ nílé máa wá sí sọ́ọ̀mì máa wá kiri ọjà máa tajà máa lọ máa ra nǹkan tá a jẹ dání mo dé lálẹ́ ọjọ́ kan ni orogún mi tajà wọn bí àbúrò wọn tá a jọ fi bẹ́ẹ̀ kọ́ ní papọ̀ náà ni wọ́n ṣe báyìí wọ́n ṣe mí sẹ́ ẹ̀ pé mo sọ fún yín pé ìwúwà yìí mi ìfẹ́ mo sá padà kó àwọn ọmọ yẹn wá sí sọ́ọ̀mì pé kí n fi halẹ̀ mọ́ wọn pé tí n bá kó dọ́ọ̀dẹ̀ pé báyà tá a bá tún jọ fi halẹ̀ mọ́ wọn pé bóyá wọn ò ṣe ó sì gbìn sàn ọmọ yẹn nínú pé ṣe ti pẹ́ ẹ̀ níyà kì í ṣe pé bóyá ń sọ lẹ́yìn ń mọ́ ń sọ lójú mi dáadáa wípé ìyá yín èsè ìyá pé kìnìún mi mọ́ wò pé ebó ló ń fẹnu ara nígbà tẹ́mi ọba ti wà tí ò ṣe sọmọ tí ò ṣe pé kìnìún kò sí wàhálà kankan tó sì fà tó fi jẹ́ wípé kìnìún yẹn ó ṣe púpọ̀ tí mo tutù yẹn ní pé ṣọ́ọ̀ṣì tá à ń lọ tòsí ilé lọ́wọ́ àbó lèmi àti wọ́n ṣe jọmọ ìjà
táyà sì mọ sọ pé à ń lọ church à ń gbọ́ wàásù mo sáà mọ̀ ń fara dà dáadáa so ló fi jẹ́ pé èyí àzá ni ó padà wá sí ọ̀dọ̀ ọmọ Ayọ̀mídé nìkan bá mi lọ so ìgbà tá a sì wà ní ilé à ń ṣe kò sí wàhálà kankan mo ti bá change school rẹ̀ sórí ìtọ̀ ọ̀dàn tí Akínlùmọ̀ ó ti lọ sí school àbúrò náà mo ti fi sí private school wọ́n ti ń ṣe ìgbòyà mo sick so ti yẹyin báyàn náà ni wọ́n lé mi ní Mágùn nígbà yẹn Mágùn ní ọjọ́ yẹn. sọ fura pé ẹ̀yin àlè ni. irọ́ ó fura náà ni ọ sáà lé mi ní Mágùn so ọ wá di ọjọ́ tí kìnìún yẹn wá expire bóyá kọ̀sáàpù pọ̀gbọ̀ ládùúgbò pé bóyá ẹnìkan gùn ó kú tó pé ọlọ́kadà kan tó máa ń gbé mi pé bóyá ó ṣe pé kìnìún sọ ti yẹyin báyẹn. wọ́n ti fẹ̀sùn ẹ̀ kàn yín tẹ́lẹ̀. ó ti fẹ̀sùn kàn mí tẹ́lẹ̀ wọ́n ti rọjọ́ fún pé bóyá ọlọ́kadà kan máa ń gbé mi so ti yẹyin báyẹn ìyẹn dẹ̀ ń gbé wa ní tọ́lọ́ àti tèèyàn kò sí yàn kan níbẹ̀ so ọsà lèmi ní Mágùn so wá dijọ́ tí Mágùn yẹn wá expire gangan ọjọ́ Monday lọ́jọ́ yẹn ọlọ́gbọ́dà pé wọ́n yóò ní 7 days àbí 3 days mi sámọ̀ ṣùgbọ́n tí mo sámọ̀ ní wípé ọjọ́ Friday ńlá kúrò ní sọ́ọ̀mẹ̀ èmi àti Ayọ̀mídé àti Àyànfẹ́ látijọ́ Friday àtàdẹ̀ ti kúrò ní sọ́ọ̀mẹ̀ kò pè mí tó fi di àárọ̀ Monday yẹn tó ti ẹyin báyẹn látijọ́ Friday tá a ti kúrò ní sọ́ọ̀mẹ̀ ìjọ́ Friday yẹn gan àlà fẹ́ kúrò torí pé ó gba fóònù 100 mi tó rọ ẹyin aró síbẹ̀ tó fi ba fóònù yẹn jẹ́ ìlójẹ́ ká kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn àkúrò sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ Friday pẹ̀lú 40 àti náà bí ẹni máa kú tọ́nà mi lọ́jọ́ yẹn tó sì rọ ẹyin aró sí fóònù property tí ó wà lọ́wọ́ mi ó rọ ẹyin aró sílẹ̀ sí ní fóònù yẹn fi bàjẹ́ Ọlọ́run ọba la fi kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn so láti Friday tá a ti kúrò ní sọ́ọ̀mẹ̀ tó fi di Monday o pè mí o béèrè pé bó ló ti jẹ́ o béèrè pé kinní kan so ọ̀sá di alẹ́ Monday mo sábò orí fífà àti bí ara gbígbóná dé ilé mo lo oògùn kò ṣiṣẹ́ mo fi rọ́ọ̀bù wọra kò ṣe bó ṣe dìdájí tí ìṣe báyìí láago 6 báyìí hàn ní ọkọ̀ pé mi ẹ̀ lo àwọn lálàá o gbólódì rẹ kú o orí olórí ò ní jẹsẹ́ rẹ o iṣẹ́ tó ṣe ìwọ ló jẹun ìran bí aláìbí kò kí ṣe títí tèmi mi sáà reject ẹ̀ wọ́n sábà mi gba nọ́ọ̀sì ládùúgbò ọmọ yẹn sátọ́jú mi kò sáà ṣe wọ́n sáfi padà kúrò níbẹ̀ mo lọ sí hospital wọ́n tọ́jú mi ó gba bí omi bottle water yẹn omi drip yẹn mo gba nílà yẹn bíi 13 kò ṣiṣẹ́ kankan lára mi ìyá tó wà tán mi sọ pé àwọn òrì wá ìsàn báyìí pé bóyá kan kí n bá léèyàn nìbàdàn kan gbé mi kan lọ tẹ̀sẹ̀ labour wọ́n ṣàfi gbé mi lọ ní ìgbà yẹn tán fi lọ tọ́jú mi lábúrò mọ́mì mi ti ń bẹ ní Adébáyọ̀ Dayọ̀rẹ̀ yẹn ló ṣàpadà lọ tọ́jú mi. so bó lẹ ti wá mọ̀ pé ìgbà tí mo wá Mágùn ni ìgbà tí mo wá padà dé tá mo wá wà bẹ́ẹ̀ ni wá bẹ́ẹ̀ pé àwọn bá mo wá sásàlàyé pé bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ bó ṣe jẹ́ lélẹ́yìn wọ́n sá pé mọ̀ pé kan wá bí wọ́n ṣe wá sí Adébáyọ̀ Dayọ̀rẹ̀ lọ́dọ̀ àbúrò mọ́mì mi yẹn báyìí ìyẹn sábà wọn sọ̀rọ̀ ó bẹ́ mi náà sọ̀rọ̀ wípé tá a bá ti padà dé pé ká mọ̀ ṣe dáadáa nígbà jẹ́ pé mi ò kú lágbẹ̀kẹ̀lé ọkùnrin kankan níbì kan sì pé bọ́yá mo ṣe tán láti fẹ́ yàn kankan kì í ṣe pé bọ́yá ìjà wípé ká mọ̀ ṣe ti lọ́kọ láya bí mo ṣe ń lọ bàbá wọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti sọ pé mo ti gbọ́ kò sí wàhálà so torí ilẹ̀ yẹn gangan bàbá wọn ló tà fún mi so mo sáà délé ẹ̀bí àṣedé nígbà tí mo kó òmìnira ti tọ́jú mi ó ṣe dé mo ti ń lọ sílé báyìí o àdẹ̀jọ́ dé ilé wọ́n wá bá wa ń bẹ̀ oko tó kún wọ́n bá mi ṣe àjọ sọ̀rọ̀ wọ́n ṣe mọ́mì ṣọ́ọ̀ṣì mi náà wá wọ́n ṣe mí tí ẹ ti gbàgbé bí tàn lẹ̀ yẹn gan ṣe jẹ́gàn ìyá yẹn gan ló tún padà jẹ́ kí ìrántí bí tàn ó so aṣáṣe tó láti gbà yẹn wọ́n sá ní pé kan wọ́n sá ń wá so ti eyín báyẹn tán bá ti wá báyẹn wọ́n wá ń jọ kan wọ́n lo bí ijọ́ 3 ijọ́ 4 owó tá a fi dáná kọ́ ẹni kò sówó kankan ìdá náà kò sówó kankan wù ti sọ́ọ̀mẹ̀lì kò sí ní ibi báyìí o. ẹdún ẹ tí bó o lẹ ṣe mọ̀ pé wọ́n lé yín Mágùn ẹni tó lé yín Mágùn tẹ́ ẹ mọ̀ ẹ tó wá tẹ̀lé lọlé. dádì mọ́mì bó ṣe jẹ́ nìyẹn dádì Mágùn ni ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni nítọ́lọ́n torí títọ́ ọmọ yìí tí mò ń bá káàkiri ni mo ní wọn ti tẹ̀sẹ̀ wà tásì rí yẹn fún mi. mọ̀ tẹ́lẹ̀ ń gbà náà mi mọ̀ tẹ́lẹ̀ ń gbà yẹn ọ̀yàn ilé yẹn Mágùn kẹ́ wá mọ̀ sí Mágùn ni. mọ dádì mi mọ̀ tẹ́lẹ̀ bọ̀ jáde tọmọ yẹn tí mò ń wá ká. ìgbà wo lẹ sì kí n gbà ọdún lẹ sì kí. oríṣiríṣi ni kìíní September ní 2024 torí Saturday tó parí oṣù kẹjọ ni mo kó kúrò níbẹ̀ yẹn tí mo kó lọ sọ́dọ̀ mi tó ti eyín báyẹn ọmọ mi kékeré yẹn ló kọ́kọ́ síìkì tí mò ń tọ́jú láàárọ̀ mi. ọdún ilẹ̀ tí wàá mọ̀ pé wọ́n lé yín Mágùn ọdún tó kọjá yìí ni lẹ́mọ̀ kí wọ́n lé yín Mágùn bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ṣe ń bá wọn ṣe lọ́kọ láya náà. àṣemọ́ tipẹ́tipẹ́ o àti ṣemọ́ tipẹ́tipẹ́ so wọ́n ṣáà ní kó máa wáyé wá tó wá ń wá yẹn kò sí wàhálà kankan sọ bọ́ mo ti wá pé tí mo kọ̀ níbẹ̀ yẹn náà tó ń padà ṣẹlẹ̀ wánú ilé wọ́n kàn gbà mí ní etí níwájú ta ìpè búkú bẹ́ẹ̀ ni èpè búkú ó kàn fún mi ní 14 èkìní ẹ̀kejì ẹ̀kẹta mo wá fi pé bàbá wọn pé hello Alhaji ẹ sọ fẹ́ni báyìí kan mọ̀ wá sí bímọ o. kí ló gbé ndórí ètò ọkọ Alate lálẹ́ yìí. in tó gbé mi wá gangan ni pé ọ̀rọ̀ Ayọ̀mídé ni ó gbé mi wá so Ayọ̀mídé láti December 20 náà lọ́mọ mi ti kú òǹlé kò dẹ̀ pè mí pé òun ò rí ọmọ o àdúgbò ni mo padà ti ń gbọ́ wípé ọmọ yẹn ò sí àṣọ mo ti rà mo ní mi ò rí o ṣùgbọ́n mo rà àṣàn ó dẹ̀ sọ pé Ayọ̀mídé ń bẹ. ìgbà mo wá gbọ́ lọ́yìn December ní January 11 ni mo gbọ́ pé ọmọ yẹn ò sí ó ti sá kúrò ní ilé
bẹ́ẹ̀ni tó sọ fún mi ṣe sọ fún mi o. ọkùnrin àbóbìnrin ọkùnrin ni Ayọ̀mídé. ọmọ ọdún mélòó ni. ó ti pé 15 years. 15 years. bẹ́ẹ̀ni. láti December di sí ni ẹ tí ì rí báyìí. àti rí báyìí so ìgbà tí mo wá gbọ́ mo wá pè níjọ́ Sunday níjọ́ Monday on the 12 mo pè wọ́n gbé kọ́ mo pè níjọ́ Tuesday náà wọ́n gbé kọ́ mo pè Wednesday on the 14 tí mo wá sí bíbá yìí tí mo wá rà náà sì pé àwọn mò ń wá ọmọ mo yá ń wá rẹ ní sọ fún wọn mi mọ́ o bọ́ bó ṣe dijọ́ Thursday náà mo tún pé kò gbé Friday tí mo wá débi padà pé kí n mú fọ́tò ọmọ yẹn wá lọ́wọ́ flash mo wá pè wọ́n padà pé ọmọ sọnù láti December 29 ẹ̀ẹ́dẹ̀ pé sọ nǹkan kan fún mi sọ́tán náà nìyẹn pẹ̀lú gbogbo surveillance gbogbo tí mo jẹ níbẹ̀ yẹn gbogbo ìlàkọjá mi ṣé ọ̀tán náà ṣé tí mo ní tó jèrè tèmi nìyẹn pé kí n tó má rí kankan nínú ọmọ mi kí n sì tó má gbọ́ nǹkan kan oní mo gbọ́ oní mo ti mọ̀ tipẹ́ mo ta alẹ́ rán sí mi alẹ́ ẹjọ́ báyìí ni mo mọ̀ ìjọ náà mo dẹ̀ ti ń gbégbèsẹ̀ tí mò ń wá káàkiri mo lọ bá coach tí ń train ní wọn níbọ̀ Mercy èmi àti yín ríra níjọ́ Friday ìjọba yìí sọ fún mi pé Ayọ̀mídé ó wá sí training wọn láwọn wà nínú holiday. Yes mama nítorí àjẹ kókó bẹ́ẹ̀ ni pé ìtọ́jà kókó bẹ́ẹ̀ ni wípé ibi tí wọ́n bá fọ torí tọ́lá pọ́dọ̀ mi lọ́mọ wà tó fi rìn báyẹn wọn lè tèkè ìsí rárá bẹ́ẹ̀ ni mo wá tún wá ń pè mo wá tún pe Àlàjì tó jẹ́ bàbá wọn pé ẹ̀lú Àlàjì torí pé mọ̀ pé mi ò níyàn pé yìnyín mi fi oyin gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o ọmọ yín kò bá mi wá ọmọ kò ṣe kankan láti yẹjọ́ yìí Àlàjì wa sọ pé kémi ọmọ mọ̀ lọ pa àtàyè kí n lọ mọ́tò di ọ̀run kò síbi tí wọ́n fẹ́ mọ́ ọmọ àwọn wọ̀. kẹ mọ ọmọ ọlọ́pàá táyé. bẹ́ẹ̀ ni kí n tó lọ mọ́tò ọ̀run kò síbi tí wọ́n fẹ́ mọ́ ọmọ àwọn lọ o. ok ẹ ṣeun ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà. dáàdi Ayọ̀mídé iṣẹ́ kílẹ̀ ń ṣe. ṣe ni mo lè ṣe civil servant. iṣẹ́ wo lẹ́ ń ṣe ń bẹ̀. store ni mo wà store department. ìgbà tí wọ́n mọ̀ pé UCH store nígbà ogun tí wọ́n sọ kí lè tẹ̀lé wọn Mágùn. tí wọ́n bá lé Mágùn kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ ní. ẹ má sọ̀rọ̀. inú ọlọ́mọdé rírú ẹ̀ ní ìṣẹ̀wá rírú ẹ̀ torí kẹ́ni Mágùn ọlọ́mọdé rí pé má ti ń lọ lójú ọkọ̀ pàmí tí má ti ń lọ lé lálẹ́ yìí. ọkọ̀ ò ní pa yìí. tó tọ́ ni gbogbo tó sọ káyọ̀ fọ́ ní ìsinmi ni. ẹ gbọ́ rí. mi ò gbọ́ o. ṣé ìgbà àkọ́kọ́ tó ń yẹsẹ̀ sọ létí yín rè. no mo máa ń gbọ́ ọbẹ̀ agbẹ́nu fíìmù àbí. no àti àwọn gẹ́gẹ́ bí lágbájá mi gbọ́. èmi àti òjò sọ̀rọ̀. ẹ jọ sọ̀rọ̀. láìláì ọlọ́mọdé rírú ẹ̀ torí kí wọ́n á lè lójú pé yìí. èmi gan ọbẹ̀ náà wù rẹ̀. jẹ́ kí wọ́n sọ̀rọ̀ kan fẹ́ sọ ojú ẹ gbogbo tó sọ́tàrọ̀ irọ́ gbogbo ẹ fìtì. mo ti gbọ́ ọ̀kọ́ mọ́mí Ayọ̀mídé. Ọlọ́run ti ń dájọ́ lọ́jọ́ mọ́ dà ní so. ṣé kí n máa kẹ́kẹ́ máa fọ láì ní sáàtì sọ̀rọ̀ ni. ẹ yá dáàdi Ayọ̀mídé. Yes sir. bó ló ti jẹ́ tẹ́ ẹ fi ń nà wọ́n náà kùnà. Sir. tó fi sákò ńlé. ẹ̀sìn ìwòdù náà nínú ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kó sákò ńlé fẹ́rẹ́ ti nínú yẹn náà. ẹ kú ewu jáde kàńtó nanú. olúwa mi wà pẹ̀lú wa nírọ̀lẹ́ sọ̀rọ̀ wa òkú kí n tó wọlé lọ kí n wá so bóyá fẹ́ bẹ́yẹn kọ ó possible ká lọ́pọ̀lọpọ̀ èèyàn létà máa sọ pé kí lè fẹ́ kíkà tó náà sọ ọmọ Oriyomi ni ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ sọ fáwọn èèyàn ni pé lásìkò campaign tó bá ra nípa olóṣèlú tó bá fi wá olóṣèlú yẹn jẹ́ olódodo yẹn sóru àsìkò yìí kò yẹ ká ráyè láti wá sọ́dọ̀ wa wọ́n tún wá jókòó wọn farabalẹ̀ ọmọlé ni so pẹ̀lú ògùn ọlọ́mọ yàtọ̀ sọ́mọlé tó bá tó dọ́mọlé wọn fẹ́ fi tò àtúrà mi nílé wa oyè ọmọ tí mẹ́lẹ̀ bọ̀ pẹ̀lú ẹ̀ náà wọ́n wá ajá sí pé irú Oriyomi. ó ti tó ẹ máa lọ. dáàdi Ayọ̀mídé bó ló ti jẹ́ mo ń gbọ́ yín. tí nínú tí mo ń bá bọ̀ tẹ́ ẹ máa ń nà wọ́n náà kùnà. irọ́ ló pa pẹ̀lú gbogbo ẹ̀ ó sún mi kan ògiri ni mo pajú dà sí. ó sún mi kan ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀ sí ẹjọ́ abẹ́ Ayọ̀mídé ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀. ó sún mi kan ògiri ni mo pajú dà sí. láì pàtàkì àti fẹ́ra tó ti wà nù ilé òun lọ́wọ́ kọ́ gbé ọwọ́ yẹn wá. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ok sir ìtí màá kọ́ rí ni pé mo wọlé ìwẹ̀ ńjọ́ kan olójó pé ọyọ̀ ọbẹ̀ wá bá mi léwẹ̀. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ńgbà tó yọ̀bẹ̀ wá bá mi léwẹ̀ mo fi ọgbọ́n mo fi tùmọ̀ gbọ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ aṣọ mi tó ya òwúliwọ́ gan fúnra ìwúlẹ̀ kà tán ìgbà tó ń gbé amósùn àtàbí bo àìmọye gbà lọ́mọ kù mí lẹ́sẹ̀ tí màá wọlé tọ́mọ kù mí lẹ́sẹ̀ tọ́mọ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi létí tí màá kó parọ́ mọ́ ẹ tẹ́lẹ́dẹ́ wà ń bẹ kẹ́lẹ́dẹ́ fi àjẹ́ mi. lálẹ́ ń bọ̀ sí ìyá mo bá yìí sọ̀rọ̀ ń bọ̀ sí ìyá kan bá yìí sọ̀rọ̀ ó ní pé òmò bó ṣe máa ń ṣe ẹ́ bó ṣe máa ń ṣe ókè ìgbà tó ìsún wọlé tán náà dìsíntì náà tán ni ó lè káyà sọ mi tó ti ya bó ti jókòó ti máa parọ́ mi kẹ́lẹ́dẹ́ fi àjẹ́ mi. ńgbà tó dé stage kan ni mo wá kọ̀ fún pé tó bá jẹ́ pé bó ṣe máa ṣe lọ ilé tó ní change èmi náà pàjùdà sí ibi tí o ti sọ pé bóyá pé mo nù nínú ò sì ẹ̀sẹ̀ pé bóyá lọ pé nínú àjà kàtàkàtà gbogbo tó fi kún àfikún àsọdùn ni
ìyẹn báyẹn tí ìgbà tó parí ilé tí ó lọ on the 10 oṣù keje 2024 ló kó lọ ilé ẹ̀ bó ṣe jọ Sunday lọ yẹ̀ wò mo ní ó jẹ́ kí màá wà tó ra lẹ̀ ó yẹ kí màá wà tó parí ilé pé mi lè tẹ̀lé ẹ lọ́bẹ̀ torí mi ì mọ̀ bẹ̀ báwo ló sọ pé kí n kẹ́rù pé kí n tẹ̀lé ẹ lọ mo ní rárá ìwà táwọn ẹ mọ̀ lọ níta bá ti ní ẹ mọ̀ béèrè lọ́wọ́ mi tábà ní Friday tí wọ́n ti wà ní ọlùdé tí wọ́n ti wà ní weekend máa wá sílé ò sí kankan lílọ tó lọ pípadà tó máa padà wá ó gbé àìsàn Mohammed wá ni èmi dín pé gbogbo gbà yẹn ò gbé fóònù ìgbà tọrọ tó ní Mohammed yanjú lọ tó ń yanjú lọ ọ padà sí tilé ẹ níwájú Ọlọ́run àtẹ̀yìn ọba tó yẹ pé ìjẹ́rìí ọ̀rọ̀ ọ ń lọ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sígbà tó padà sílé ẹ ni mo lálàpọ̀ sick yìí tó fi kún pé mo lálàpọ̀ olókùn yẹn lọ́dún jẹ́ bẹ́ẹ̀ èmi àti òjò sọ mo dẹ̀ pé ẹ mo ní o ti ẹ̀ gbé fóònù gan o gbé fóònù fún bíi a week mo fi ń gbé gbogbo gbà àsáwọn òkúta ìlẹ̀ lọ́mọ síjú àsáwọn àti mọ̀ pé yẹ tó ní gbé fóònù ó dọ̀ sanjọ́ kan kò tún pè ọ wá gbé fóònù wíwọ́n tó máa gbé fóònù ni pé ṣé mi fẹ́ pò ní ṣé mo fẹ́ pa mí ni ṣé mo fẹ́ kí n ṣe yá mọ́ mi ní ara mi ò yá ara ò yá ṣé mo lè máa parí ọ̀yà kí mọ̀ tẹ̀ wá ẹwà àbí kí mọ̀ tẹ̀ wá wú ẹ̀ ṣé mo jẹ́ pé kí ni ikú ẹ wúlò fún mi sí láti jẹ́ pé kó kú àbíbá kan mi ò rò wọn kan sí ẹ o lókè ọ̀dà mo níbo ló wà bẹ́ẹ̀ kí wọ́n bẹ hospital bẹ̀rẹ̀ wà kí wọ́n bá ẹ onírà pé kí n mọ̀ wà onígbà tààrẹ bá yá tó bá wà nílé bó pè mí pé kí wọ́n bẹ nílé ọ̀dà àpótí gbọ́ mo pè jọ́ kejì àjọ ń sọ̀rọ̀ ìjọ́ kẹta àjọ ń sọ̀rọ̀ kò pè sígbà yẹn ní ẹ pè mí ní family house wọn lágbájá bá ti wà ní ọ̀dọ̀ àwọn o kí ló dé tí mo sẹ́bẹ̀ àti mi yọjú mo ní òun ló sọ pé kí n má wà o mo pè onígbà tí arúgbó tó yá tó máa wà nílé lòun tó pè mí pé kí wọ́n bó òun àwọn ọ̀dà dáa kọ́ wà ní ọ̀dọ̀ àwọn ọ̀dà tó bá di Saturday tọ́lẹ̀ mọ̀ bí mo ti ń ṣiṣẹ́ hospital ni tó bá di Saturday mo ń bọ̀ mo dẹ̀ lọ́njọ́ yẹn èmi àtọ́mọ ẹ̀tọ́ wà lọ́dọ̀ mi a sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ́njọ́ yẹn kò jẹ́ ká sọ bí sẹ́ ń pariwo náà ni ọ́ da gbogbo yẹn débi pé ń gbọ́ lẹ́kọ̀ọ́ ọkọ àǹtí ẹ̀ pé àwọn tí pé ẹgbẹ́ yẹn náà ṣẹbẹ́ gbẹ́ wà ń bẹ́ẹ̀ ṣẹbẹ́ ẹgbẹ́ yẹn ṣẹ́ ń parọ́ mẹ́gbẹ́ yẹn ni o fún àìgbẹ́ yẹn lẹ́rọ̀ sọ ibi tẹ́mi ti fẹ́ máa sọ̀rọ̀ lọ fún wọn pé ìdí tí mo fi wà báyìí ni pé ọmọ yẹn yálè ó fọ́ sàtún ní kọ̀jẹ́ kan sọ̀ nǹkan mọ́ débi tí ẹ̀gbọ́n yẹn ń bá sọ̀rọ̀ pé ní sùúrù jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí jẹ́ ká sẹ́pẹ́ jẹ́ ká sàwò débi tí ẹ̀gbọ́n yẹn fi pé àǹtí ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ẹni bá kọ̀ fáwọn ní ìtọ̀rọ̀ sọ o ọkọ̀ àǹtí ẹ̀ yẹn wà ní ẹgbẹ́ àǹtí ẹ̀ nígbà tẹ́ gbé ẹ̀ pé àǹtí ẹ̀ tí tọ́lẹ́gbọ̀n tó wà máa rẹ̀ tọkùnrin làwọn wọn pè àǹtí obìnrin lẹ́kọ̀ọ́ ọkọ̀ ẹ̀gbọ́n tán pé lẹ́kọ̀ọ́ wà ní ẹgbẹ́ ìyàwó wọn òun gan dá sọ̀rọ̀ yẹn tó gan bẹ̀rẹ̀ sí ní bínú torí pé wọn ò gbọ́ di ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní bínú létà tó padà pé padà wọn padà fi pé àwọn mọ̀kẹ́ bọ́dọ̀ sí rí ni pé ìyàbọ̀ ló fún bọ̀dà lọ́rọ̀ sọ àti èmi náà sọ̀rọ̀ sọ àṣepàdé ẹ̀jọ́ yẹn lẹ́yìn ẹjọ́ yẹn ìjọ òwúrọ̀ máa padà lọlé oní bóyá bí ọ̀tún àbíjọ́ mẹ́rin òkè màá wá pàdé ẹ̀ńlé nílé ọ̀dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ mi bẹ́ẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ ìgbà tó lẹ̀ lọlé tó pé mi pé n ti lọlé èmi àtọ́mẹ́tọ́ wà lọ́dọ̀ mi àdègbéra lọ bá ń lé oko wájú ti kún oko sọ̀rọ̀ ti kún sáráǹdì tó dẹ̀ bá sùn kí ni tó ṣe tó ju tìyẹn lọ kí ni màá rí ni pé okè wà mọ́ padà lọ́lé ńjọ́ yẹn ìjọ kẹta síjọ́ yẹn tí mo tún wá èmi àtọmọ yẹn náà ṣàjọ wá ní inú òun wá àtọmọ tá à ń wá yìí lọ́mọ yẹn ti sọ fún mi pé dáàdì mi ìgbà míì mọ́mọ́ àwọn kan wá sùn lé òun àti àbúrò òun lásìkò ọmọ bẹ́yà 3 years or 4 years nígbà yẹn làwọn jọ mọ́ sunú lé igbó wájú igbó lẹ́yìn ilé àárín igbó ló wà igbó ní sọ̀rọ̀ àǹdí yẹn kí ló sì máa jẹ́ báyẹn ìjọ kẹta ìmọ̀ wá lọ bẹ̀ ìbòdè bẹ́ẹ̀ ni 8:45 mo sì kú bẹ́ẹ̀ ni 20:10 kò tí ì di àwọn ọmọ yẹn gbọ́n mọ̀ pé mi ń wá wájú ta àwọn torí wà nínú ilé tán ti tilẹ̀kùn mọ́ra ọmọ yóò ti mi pè lórí fóònù kọ́ńbà mọ̀ pé mo wá mi jẹ́ kọ́mọ yẹn náà mọ̀ pé mo wà ráǹdì nígbà tó di 20:10 bọ̀dẹ̀ padà lọlé wọn bọ́ lọ sùn nígbà tó di jọ́ kẹta bó lẹ mọ̀ kí wọ́n sínú ilé kò sínú ilé bó lẹ ti mọ̀ sáà èmi ti mọ táìmù tó máa délé èmi ti wà lára ìdíyẹ kí n tó fọjú sílé ẹ ti ẹ fi ẹlẹ́rìí ẹ fi káwọn ọmọ wọn pé bàbá yín wá o àwọn ọmọ wọn ara nǹkan tí ọmọ ẹlẹ́rìí jáde rè ìgbà máa lọ méjọ kẹta mobile lè pé kí ló ti wàá sunlé tẹ́wẹ̀ kan náà wàá sunlé ó ní òun lọ sunlé ọkùnrin ni ọlọsùn sọ wáyé kó tó sọ fún mi báyìí kó lọ sunlé ọkùnrin káàtó pé ọkùnrin ní tó lọ sùn sọ ẹ kó sọ jáde pé ọkùnrin ló lọ sùn bó ṣe sọ nìyẹn bí ebó ló jókòó yìí. wọ́n ní ẹni pé kílé tó wálé ẹ wá sùn táwọn mọ mo lọ sunlé ọkùnrin bó ṣe sọ nìyẹn. ìbéèrè òun ìdáhùn yẹn ṣe ìdáhùn pé òun lọ sunlé ọkùnrin. èmi wá sọ fún pé tó bá jẹ́ pé ọkùnrin lọ sùn sọ ẹ kó sọ báyẹn káàtó pé lọ sunlé ọkùnrin sọ ẹ kó sọ jáde báyẹn pé ilé ọkùnrin tó lọ sùn. ok èmi náà wọlé fún mi lẹ́gọ̀ọ́ èmi ò so asa sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn
àkó lórí ẹ̀ kò ti jà kò sí nǹkan kan mo wá lọ sílé padà nígbà mo lọ lé padà ó dijọ́ Sunday ìjọ Saturday tèmi àti ríra wọ́n sọ fún mi pé ọ̀rẹ́ òun pé òun ò ní lè kiri njọ́ Monday ó lè wò ní lè kiri njọ́ Monday wípé òun fẹ́ sinmi ni mo wà leave tọ́ra ti wà ní oṣù kọkànlá gbogbo yìí tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí kò ti wà leave. ẹ̀yin náà fast track ẹ̀. mo wá lọ Bánlé ìwé tí kò sọ fún mi pé òun ní wá sí ṣọ́ọ̀bù ládùúgbò mo wá lọ Bánlé nígbà tí mo délé òun àti bàbá ọkọ ọlọ́kadà tó ń sọ pé ọkọ mọ́ ń gbé òun yẹn ni iná jẹ wà nínú ilé ọ̀dọ̀ tiẹ̀ wọn àti gbogbo ilẹ̀kùn mọ́ra mo sì dúró títí di tí ọmọ ẹ̀ táwọn àyè tó fi ti skul dé ọmọ yẹn ò rí mi escape door ló sì fọmọ yẹn tọmọ yẹn gbà wọlé títí tí nígbà tó pẹ́ wọ́n tó ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ mi ni. ẹ ń lẹtí mọ́ wíńdò wọn ni. ibi tó jókòó náà bó ti ń gbọ́ ojú yẹn náà lẹ́kùn ni ojú wíńdò ni ojú kò wájú tàbí ẹ̀ ọ̀gbọ́n kan tá ń sọ olójókòó ọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ló àti máa yẹn jọ ń sọ kó lè jiyàn sòrò mi pọ̀ gan èmi táwọn èmi ó kọjá pé tí ẹ̀ńtẹ̀ bá bínú tó bá bínú ó máa ń kò yí sí àti kọ́sàn ni tí tó ń lọ bí tó fọ́. ẹ gbọ́ gbogbo tí wọ́n sọ bẹ́ẹ̀ ni bí mo ṣe máa kówó sínú báàgì mọ́ mi lọ skul lọ sanwó skul gbogbo àbọ̀pá gbogbo ẹ̀ ló sọ. wákàtí mi lọ́lọ́. mo débẹ̀ lára tó wà ní mo débẹ̀ wọ́n ti wà níbi fọ́kí mi tó dé ọmọ ẹ̀ sì dé ní tó 3. wọ́n sì tún wà ń bẹ̀. wọ́n sì tún wà nílé ó wá padà ìjájà bí ẹ̀yin lẹ́ lọ fún ọ. nígbà tí mo rò pé báyẹn ṣètà àti mọ́ ọ lọ ọ fẹ́ lọ gba escape door yẹn jáde máa lọ pàdé ìbọ̀jẹ̀ ajá awọ̀dìmú. ok ẹ rí máa yẹn gangan. mo gbọ́dọ̀ jẹ́ kó torí ara ìfura mi nìyẹn kí wọ́n bá lọ pé mo fẹ́ drop ẹ̀ pé àfẹ́ra mọ́. kí tó yẹ lẹ fi wá lo Mágùn fún. ọlọ́ tí n bá lò sẹ́ tí n bá ti lọ lálẹ́ kọ́kọ́ pa mí lágbára Ọlọ́run bóde ṣe ni Mágùn fún ẹ lẹ́yìn ìgbà tó pé mo lóyìn mo ti méjì ẹ̀ náà. lẹ́yìn ìgbà tó ká kó lára ẹ̀ ni. tí mo ṣàìsàn tí mo dé ni nígbà lẹ́yìn tí mo sàárẹ̀ yẹn tí mo dé ní. ìgbà tó ló lọ yìí ní sùúrù ẹ̀hẹ́. ẹ sáà ń sọ̀rọ̀ ìyàrá àbá ń sọ̀rọ̀ ẹ̀. tó o fọ́ mi lẹ́bí tó ṣe tó o fọ́n lọ́wọ́ mi tó níta ní. yẹ kéje èrè ọkàn pariwo lásán ni àfọ̀dàwọ̀dò sọ̀rọ̀ alítì tó tẹ̀lé lọ́wọ́ yìí. tó gbọ́ pé ìyàwó òun yàn lè. ìyẹn tó kéré nínú sùúrù tí mo ti ṣe mo kọ́ tiẹ̀ sẹ́yìn ìyẹn tó kéré nínú sùúrù tí mo ti ṣe. ṣe é bọ́kùn lórí ẹ̀rí. bàbá Fẹ́mi nìkan ni mo bàbá. ẹ má dàkọ bàbá ọmọ yẹn ọkùnrin ni. mo lè mẹ́sàn ọkùnrin mẹ́ta tó ti gorí ẹ̀rí. kì í ṣe pé mo rí wọn físíkà báyìí tọ́jà traces. ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ń rò ó. tọ́jà traces ẹ máa gbọ́ ìkan wà bàbá Fẹ́mi. ẹ má dàkọ sẹ́. ok sorry. ẹ má dàkọ bàbá. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tó ń sọ ìwò ní bọ́ nínú ogun. àmín tó bá yẹ pé ìrọ̀lẹ́ lọ pa mẹ́ ẹ bẹ́ẹ̀. tó bá pẹ́ ń tọ́ ọ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ só ti ẹyin bá yẹn wàhálà ìkọ́ náà ó bínú ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ ọmọ kan ìbínú ẹ má sì pé ẹ má sì pé tọ́ba gbogbo tí mo sọ sọ látàárọ̀ pé mo parọ́ pé mo fi rọ́ọ̀kùn àmì gbogbo ètò tó fẹ́ àmì tọ́ba jẹ́ pé gbogbo tí mo sọ látàárọ̀ pẹ̀lú ẹ pé irọ́ wà ń bẹ̀ èpè tó fẹ́ fún mi yóò rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. tí báànú mi ṣe wọ́n sọ ọmọ yẹn tó ti pè mí báyẹn pé sáwọn èèyàn rẹ ti ń bẹ lẹ́kọ̀ọ́ wọn ò lè gbalẹ̀ kan fún wọn gba yàrá kan fún ọ ní. tí ń bá dá òòrùn alẹ́ plọ́ọ̀tì kan wọ́n fún ọ ní plọ́ọ̀tì kan sí. ọlọ́mọdé ọlọ́wọ́ ẹ èmi àti àyè mọ́kọ́ wẹ̀ èmi ti máa sọ bẹ́ẹ̀ fún ẹ ní àfi tó ọba mú lókù. mọ́mí Ayọ̀mídé ọba ní ogun kẹ. mọ́mí Ayọ̀mídé ẹ jẹ́ wọn sọ sẹ́fẹ̀ yẹ kán sòótọ́ ni. wọ́n náà ni mò ń sọ náà ni mò ń gbọ́. ẹ ti ń pa ọkọ ọmọ lẹ́nu bó ṣe sọ́dọ̀ ẹgbẹ́ yẹn sòótọ́ ni. kọ̀jẹ́ kẹ́gbẹ́ yẹn rí kankan sọ́dọ̀ àwọn mẹ́jọ yẹn. gbé nọ́mbà ẹgbẹ́ rẹ ní ìsè kí wọ́n dá sọ́rọ̀ yẹn kí wọ́n sọ sí. èmi ni mo tí mo là kọjá tí mo fi kú o ó lè rarùn kí ni mo fọ́ ọmọ tó ní. wọ́n ṣẹ̀dá pẹ̀ nìkan ní èèyàn mẹ́ta tí wọ́n láwọn ṣẹ́jọ́ fọ́sọ̀ yókù. wọ́n ní kí àwọn ẹgbẹ́ ìbílẹ̀ pé ń gbọ́ ọkọ̀ ẹ̀rọ ìyálè wọ́n nígbà tí tọ́jú òun ló fi ń yálè ọ̀sọ́jáde ló fún èmi táwọn pé bí aago mo ṣe ń ṣiṣẹ́ táwọn èèyàn gan mọ̀ Ọlọ́run débìyàn ìwọ gan ọmọ kan Ọlọ́run wà ní háàmì tó tó báyìí. tí ọmọ ẹbí débi ọba sọwọ sí ọmọ rí. ìwọ gan ọmọ pé Ọlọ́run wà ní háàmì tó tó báyìí ó ṣe bí yàrá kan ni. Ọlọ́run ní jẹ́ o mọ̀ pé mi ò rògbò ẹ̀ tó mi tó yẹ kó màá máa rọ létí pé wọ́n ti pẹ́ èèmọ̀ tó tọ́ ọ̀rọ̀ rẹ̀ sí o máa lọ bẹ o lọ́mọ ìjọba. ní ìgbà tó 250,000 tó sọ́ di 120 nínú dọ́là tí mo kó sí iná wa ń bá mi gbìmọ̀ àbí sẹ́ bàbá ọ̀já sí ni èpè ọmọ jẹ́ ọjà bàbá gẹ́gẹ́ gbàmọ́ lọ́ba àwọn gbàgbọ́ òdì sọ nínú ilé tó wọ́n yẹn sọ bàbá ní kí n má gbégbèsè tó lè kí n jọ ipò torí pé bí kú ilé ọba pa ni olè tó lè. torí pé òun fura sọ mẹ. ìwọ ọmọ ìwé ẹgbẹ́ ìwọ ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ 2012 lọ́rọ̀ owó tí ń bẹ nínú dáà tó kó tọ́ ọba tiẹ̀ jẹ́ o ọ̀rọ̀ ilé yìí ti sọ̀rọ̀ ọ̀rọ̀ pààyàn padà di àwọn ọmọ sí mi wọ́n fẹ́ sọ mí dẹdun arinlẹ̀ ọ̀rọ̀ 2024 ni o ọ̀rọ̀ táwọn ọmọ ń gbé àwọn ọmọ tó gbé 60,000 sáà mọ nìkan lọ́sẹ̀ àwọn sáyọ̀ ìbídẹ́ àtàṣà lọ́nà 86,000 tí wọ́n kọ́ lọ́dún tó ṣe wọ́n ní sáà ní ń kó
ṣé fún wọn lè wá ṣe báyọ̀ fún ẹgbẹ́ ìwé ìwé láriwo báyìí ọmọ lè wá ẹja sọ̀rọ̀. ọ̀nà ọgbẹ̀sán mi lára jù báyìí tó wà fún mi dẹ́nu arinlẹ̀ ní. ẹ bá ti níyàwó kan tẹ́lẹ̀ báyìí ló fi ń lé yàtì sáà ogbè ẹ̀kọ́ lágbọ́n ni lóòótọ́ ni iná ló jẹ́ olè dúró iná ló jẹ́ ni ó bímọ mẹ́rin tán fún láàárọ̀ tẹ́lẹ̀ ló jẹ́ olè dúró ìkà ẹni tó jẹ́ pé téèyàn bá jírí yín bá tó sùn ní ó yẹ kó nínú ọmọ bàbá rẹ bẹ́ẹ̀ ṣe jákùn tó èèyàn mélòó ló ń èwo ti yín ẹjẹ́ wọn sọ̀rọ̀ náà. ọmọ mẹ́wòlé náà mẹ́fẹ́ fà mọ́ kálukú ti na pápá bora aṣọ ní de èrò ẹ̀yìn ọgbọ́n ṣẹ̀ṣọ́ di púpọ̀. kí ló kan ọmọ bàbá rẹ nísìnyí pẹ̀lú tẹ́sọ̀ yìí alásọ̀tán ni yín alásọ̀tán alásọ̀jù kí ló kan ọmọ bàbá rẹ. ọmọ ìyàwó tẹ́gbẹ́ ti fẹ́ lé aláìlójú ọjọ́ fún létí bó ṣe fọ bàbá jọ wà nù lé iná mọ́tò ló ń fọ́ ni lóòótọ́ nígbà ọmọ ẹ̀sẹ̀ báyọ̀ mi dẹ́tọ̀ ọmọ òsì sọ ọmọ ọjọ́ lọ́wọ́ mi tí ìyá àti sọ ọmọ pé òbí mọ tí mo fi ní kílẹ̀tà ẹ̀sán tó fi mú gíláàsì ọ̀tọ̀ fẹ́ làmọ́ ẹ̀ tó ní mo fẹ́ pa lọ́wọ́ àbẹ̀ ilé ipe ọ̀lẹ́tà láì ní ọjọ́ mẹ́ta tí mo bí ọmọ yẹn ìyá sì sá wa tọ́wọ́ pé tó ṣe wá lé ọmọ ìwọ́n jẹ́ fi wọ́n sílẹ̀ jẹun ó sì mú gíláàsì ọ̀bá ìwọ́n là mọ́ mi lórí ìwọ. ṣe tán ẹ máa wá lọlé ẹ lílọ bó ẹ ṣe nílọ èlò lẹsàn gbàtẹ fẹ́ wọlé ẹ sọ̀rọ̀ èlò lágbà lọ́wọ́ yín èlò lẹsàn tó bá yẹ mi mọ bẹ́ẹ̀ ṣe a ní kàmta fẹ́ ṣe o. ẹ dúró ẹ rárá dájà Ayọ̀mídé a padà síbẹ̀ ẹ ní ọkùnrin mẹ́ta mẹ́rin ló gun orí wọn ẹ sọ wọn fẹ́ jẹ́ ẹ sọ ni. ṣé mo dákọ̀ wọn. ẹ máa sọ. ìtẹ́ ẹ̀ lẹ́rìí ẹ̀ ẹni mo sọ pé kì í ṣe pé ìtẹ́ ẹ̀ bá ti lẹ́rìí ẹ̀ máa sọ ìtẹ́ ẹ̀ bá ti lẹ́rìí ẹ̀ gbà náà ẹ̀ máa sọ. eléyìí tí mo fẹ́ sọ yìí fóònù ẹ̀ ni mo fi ṣe lẹ́rìí ẹ̀ ẹ̀rí wà. ìtẹ́ ẹ̀ bá lẹ́rìí ni ẹ sọ. èmi sọ pé pé ó gorí ẹ̀ wà bẹ́ẹ̀ tí n bá sọ dé stage kẹ́ máa fura mo fi fóònù ẹ̀ sí kọ́ rìkọ́ọ̀dù òun rìkọ́ọ̀dù gbogbo tó nǹkan tí máa ń jọ ń sọ lẹ̀ débi pé ọ sọ fún yín pé báwo làwọn sì rí àtàwọn jọjọ bára wọn sùn ọ sọ fún yín pé ẹ gbọ́ ìbọn ojú kò yìí ọ sọ fún máa yẹn padà pé òun ṣe kóṣù lọ́wọ́ ẹbí tí ara yín gbọ́ ẹni máa yẹn sọ yín pé òun alókínní yẹn sẹbẹlẹ rí wa ọ̀rẹ́ rẹ lẹbi ìyá dọ́tọ̀ lọ pè wá gbogbo abẹ mi pàṣẹ yẹn ti tú mẹ́ta kó lọ́wọ́ láàrin ẹni méjèèjì ìbọn ojú ọbẹ̀ tó ti bọ̀ sùn wípé torí olówó láàrin ẹni méjèèjì ọ̀rọ̀ pé mú àyẹn wá mú àyẹn dẹ̀ bẹ̀ ni pé kí n pa lẹ́gi má padà pé kí n mọ̀ sọ̀rọ̀ kẹjá pé kí n jẹ́ pé tó tọ́ ni ọ̀rẹ́ torí máa yẹn ìyá dọ́tọ̀ lọ́ máa rán lẹ́fọ̀ oúnjẹ lọ́ máa rán lẹ́fọ̀ oorun 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀. ṣé lọ́wọ́ yín. lọ́wọ́ ọkọ rẹ̀ tí mò ń sọ yìí 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ lọ́wọ́ ṣékin dákọ̀ mẹ́. ẹ má dàkọ. ok sa lọ́wọ́ ẹni yẹn 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ tí má dẹ̀ parọ́ mẹ́ ìyá dọ́kítọ̀. gbàtẹ́ wá gbọ́ kílẹ̀ wá ṣe. ìgbà tí yẹn ti bẹ̀ mí ẹ̀ mọ̀ pé ẹlẹ́ran ara pé ẹ̀bẹ̀ ara ló ṣe àlọ́ kankan ló ẹ̀ mọ̀ èmi tẹ̀sí ẹjọ́ kí máa rojọ́ kí máa sẹ́mi ìyá dọ́kítọ̀ yẹn wà bẹ́ẹ̀ mi òun àtẹnudọ́ wà bẹ́ẹ̀ mi lóde tí má parọ́ mẹ́. gbogbo yìí tẹ́ ẹ rí iná wọn lè kọ́ yín pé kẹ́ ẹ̀ náà Mágùn fún un. èmi wà lè ṣe ọlọ́mọdé pé òun gan fúnra ẹ̀ kàn sọ tàbí pé bọ́yá wọn. kàn sọ kí ni. mo sì tún sẹ́ ìpè yẹn sẹ́. ẹ má ṣe pé o ẹ má ṣe pé o má ṣe pé o. bọ́n tí wọ́n sẹ́mi yẹn ìlú òkú. ẹ má ṣe pé o. bọ́ọ̀ sẹ́mi mi tó ti kọ́kọ́ sí àrọ́ ọ̀rọ̀. ẹ má ṣe pé mọ́ ẹ má ṣe pé mọ́. kí kí ló wá ṣẹlẹ̀ sórí Ayọ̀mídé. ẹ ṣe sà ẹ̀kẹrin tọ́ mi máa sánlé ó mọ̀ sí kan tàbí méjì tó yẹ pé jọ́ tí ìyàwó rẹ̀ mi bá mọ wálé òun náà bá wà lẹ́nu ẹ̀ n tó fi wá mèmí ń rò pé yá n tó fi lè sọ pé àbí mi ẹ̀ wá ni pé mo sọ fún ọmọ yẹn ṣojú màmá ẹ̀ lọ́jọ́ yẹn pé ìjọ́ tó bá tọ́ sánlé mi lè máa sáré tẹ́ jẹ tẹ́ mo kiri kó tó máa sánlé kí wọ́n máa wá ẹ̀kẹ́ láìsẹ̀ láìsí pé wọ́n fẹ́ nẹ̀ láìsẹ̀ kankan ilé ìtọ́lọ̀ láìsí táwọn wáyé òun lẹ́lẹ́kẹrin yẹn ìyẹn mo sọ fún báyìí pé tọ́ bá ń tẹ́ sáré ẹ̀mí ni wáyé mọ́ o jẹ́ kí n fẹ́ mẹ́mẹ́ tọ́jú àwọn tó kù tó bá yẹ pé ìwọ fẹ́ gbélé ó sì bẹ̀rù onírara àbí tẹ́ mo wá mọ̀ tẹ̀lé màmá ẹ̀ lọ onírara pé òun lè lọ wípé síbi mo mọ n tó ń gbé wá sọ́dọ̀ mi kí n tó tọ́jú òun pé òun lè tẹ̀lé màmá òun lọ mọ́ pé kí n tó tọ́ lọ mọ́ á fi lè mọ́ ní kó máa lọ tó sì lọ́njọ́ yẹn mo sì bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ lọ ọ̀dọ́ ni kí n tẹ̀lé àwọn fọ́tò ilé ìsọwọ́ ìgbà tó di ọ̀dọ̀ 29 December fúnra àwọn àtàbúrò ẹ̀ náà wọ́n á jí mi nínú ilé pa àwọn fẹ́ lọ́kùn mi kò sì mọ̀ sí bẹ́ẹ̀ sáfà àbúrò ẹ̀ lẹ́lòdò tí a lọ gbá bọ̀ torí kan tó gbọ́dọ̀ ilé ìtọ́sẹ̀ wọlé nǹkan àtàbúrò ẹ̀ jókòó pé tẹ́lá tí ń ti sweden wọ́n fẹ́ kẹ́ máa lọ kọ́sẹ́ ibiṣẹ́ wọlé máa bọ́ sí àbúrò ẹ̀ fún mi nígbà tó jọ́ kẹta àbúrò ẹ̀ wá bá mi pé fọ́tò rẹ̀ dà àbúrò ẹ̀ wá bá mi pé òun fẹ́ máa kọ́sẹ́ télọ̀ nítorí nítorí ó sọ ni pé òun fẹ́ mọ̀ pé sóun wà ní ráàyè lọ mọ́ gbá bọ̀ mọ́ ni tọ́ni tí ń gbá bọ̀ káàkiri mo lọ́rọ̀ bọ́ọ̀ tó mọ́ wọ yìí a jẹ́ pé ọgbọ́dọ̀ fojú sí ìwé ẹ̀ dáadáa gidi gan kí ni bá fún support mo wá fún support pé ọ̀dà lọ́mọ gbá bọ̀ gbogbo bí tí wàá ti lọ láti tó fẹ́ lọ gbá bọ̀ àfún lówó ọ̀n lọ tírénì àfún lówó
o lè fẹ́ ra nǹkan jẹ níbi máàtì ẹ lè parí máàtì kan fẹ́ kọkọ̀ wálé kó wọ ọkọ̀ mọ́fẹ́ tó gbowó àṣàfù tó máa lọ tó dẹ̀ máa padà dé bó ṣe. ń gbọ́ yín. ok bó ṣe wá lọ eléyìí tó ń àtàbó rẹ̀ wá bá mi pé ìjọba fẹ́ lọ pọn mi tó lọ bẹ̀ ọ̀dà gbé fábùrù ẹ̀ pé òun lọ bá bọ̀ kọ̀ wá sọ fún tèmi nù ilé bóyá bẹ̀rù bójú yẹn ló wá ń bà lérò ńgbà yẹn torí tó fi di on di 16-18 ó sì ń ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ọmọ wa jẹnu ilé tí ìbá sí ń lé mọ́. ṣé January àbí December. January ìdèbí on di 18 ìgbà tí màmá ẹ̀ wá síbí ni wọ́n fẹ́ fura yìí pé kò fi rí ẹ mọ̀ ó ń wá nulẹ̀ abo oúnjẹ wọ́n ti tán fún mi nínú 21 tó ń lómú nulẹ̀ àbúrò ẹ̀ dẹ́mọ̀ sí ipò tó tọ́. ìgbà tó sá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta yẹn ń bolẹ̀ ti rí. bí ìkan nínú ẹ̀kẹta yẹn kóòtù ẹ̀ ló mú wálé tọ́wọ́ abẹ́ mi pé àìmọ̀lẹ́ báyìí sísá lọ rẹ̀ yẹn ó máa wá sunlé o màá rẹ̀ wọ́n lóru màá bá lẹ́gbẹ̀ẹ́ àbúrò ẹ̀ tí a ti sùn tọ́ba ti dàrọ́ tó bá ti jáde kò tó ní wálé bó ṣe ń ṣe nìyẹn kóòtù ẹ̀ ló mú wálé lẹ́ẹ̀kan. ìgbìyànjú wo lẹ wá ṣe nígbà tó wá padà sá jáde rẹ̀. ẹgbẹ́ tí mo ṣe kò ju pé gbogbo ibi tó ti máa ń gbá bọ̀ mo máa káàkiri gbogbo bẹ̀ lọ mo sì sọ fáwọn èèyàn mi tó mọ̀ àti sọ́wà lẹ́kọ̀ọ́ àtàwọn ọ̀gá mi tó mọ̀ pé tí wọ́n ti mọ̀ àti ibi iṣẹ́ mo sọ fún gbogbo wọn mọ̀ gbogbo ọ̀sẹ̀ sáàmì Liberty ìwòrò dùn bí ìbàdàn tí wọ́n ti máa ń play ball barracks gbogbo ẹ̀ mọ̀ wá káàkiri. ṣe lọ station bẹ́ẹ̀ lọ. mi lọ station. ilé yẹn tẹ́ lọ. ibi tó jẹ lọ station ni pé kì í ṣe kó sọnù kì í dẹ̀ ṣe pé wọ́n jí gbé ọ̀sápò lé ni àwa tó ń rí nílé pé ó ń wálé àti tí ṣe pé ó ń wálé àti ọmọ fẹ́ lọ́mọ rò ní fẹ́ẹ́ ọmọ tí àwọn rí pé ó ń wálé táwọn sọ fún wa pé ìbáyọ̀mí lé lọ́ wálé ó lọ já pálọ̀kì yẹn tó wọlé. àwọn tó ń rí tó wálé yẹn tó dẹ̀ mọ̀ kó ti sá lọ kílé tó lè múlẹ̀. ìyẹn mi wá yẹmi sífò gan yàrá kan wà ní òkè ọ̀dọ̀ wa ó sùn bẹ̀njọ́ kan tẹ̀gbọ́n mi bá ń bẹ̀ ní tí ìrọ̀lẹ́ tó fẹ́ jábẹ̀ àwọn amọ̀ èmi sì wà nílé àwọn amọ̀ wá sínú ilé bó ṣe rí báyìí ọkàn sàpadà ni àwọn asálẹ̀ fún mi pé fẹ́ jábẹ̀ mo ní bóyá ibi tó fẹ́ mọ sùn nìyẹn òkè ìgbà tó dijọ́ kejì ibẹ̀ lọ́wọ́ apá sùn èmi ti jí lọ bí sẹ́ ìgbà tó dijọ́ kejì wọ́n pè mí lórí fóònù fáyemí mi lé wà lọ́dọ̀ Alhaji pé kí n mọ̀ bọ̀ kí n tó délé padà kó n ti sá lọ. ẹ mọ̀ pé sẹ́rí wàhálà tó wà nínú kí ìgbéyàwó máa túká nìyẹn ẹ̀yin ó ti kún ilé látàárọ̀ ó dalẹ́ kẹ́ tó wọlé kò sẹ́ni tí ó mú gúta àwọn ọmọ yẹn ká ní ìyá rẹ̀ wà lọ́ọ̀dẹ̀ yín ẹ mọ̀ pé ó ṣeé ṣe kí wàhálà yóò máa ṣẹlẹ̀. nígbà tó wà lọ́dọ̀ mi ọmọ ẹ̀ máa sálé délé pé wọ́n wà lójú oorun. wọ́n máa ń sánlé àwọn mélòó. àwọn ohun àtàsán ayọ̀mílẹ̀ àtàsán òun wà lójú oorun yìí máa wá wọn kiri tọ́lá ipá ìmọ̀lẹ́ tàn wá ìlọ́ba sánlé èmi àtàbúrò ètò ìbọ̀sọ̀ àsán yìí àjọmọ̀ wọ káàkiri ni ojú oorun ló máa wà owó wà nílé oorun jáde kó nílé tó. bá ń gbé sí bá ń gbé sí. gbogbo ìdáhùn sọ yín tí ẹ̀jẹ̀ yẹn bọ́ lọ́wọ́ ogun. Ayọ̀mídé ni àbí ẹ̀bùn òun náà ni. ẹ̀yin tí ẹ wà ní Ìwó road ẹ̀yin tẹ́ ẹ wà ní ọjà Aba ẹ̀yin tẹ́ ẹ wà ní lèmi ò ṣe. Mọ́kọ́lá ẹjọ́ tèmi máa bá mi o. èmi ò ṣe wàhálà rárá. fún wọn lọ́rọ̀ sọ abẹ́. Ọlọ́run. fún wọn lọ́rọ̀ sọ. ọba mi dé bẹ̀rù sí ìfẹ́ fọ́lọ́ ibi ọba mi dé ìdánwò ẹgbẹ́ bẹ̀rù ó ti ẹ̀tẹ́ mi lọ́rùn dáadáa. ẹ̀yin tẹ́ ẹ wà ní Ìwó road tẹ́ ẹ wà lọ́jà Aba tẹ́ ẹ wà ní Mọ́kọ́lá ẹ wà ń Bódìjà Alẹ́sì lọ́yẹ́ Bẹ̀rẹ̀ níbo tún ni Mọ̀lété géètì Ìfọ̀kọ̀ Ìta Mẹ́rin Agbájé ṣẹ́yìn ọmọ tẹ́ ń wò yìí Ayọ̀mídé lórúkọ rẹ̀ ó sì tún jẹ́ Kùdùsì ó ṣeéṣe kó ti tọ́ pé ó lè jẹ́ AY ni wọ́n ń pè báyìí tàbí oríṣiríṣi ó kọ ẹ̀yẹ́ kan wojú ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dá wàhálà alẹ̀ púpọ̀ láàrin wa bàbá àtìyá rẹ̀ a dẹ̀ ti ń wá láti December bí láti December ọmọ ọdún 15 ló ti kú lákàtà àwọn òbí rẹ̀ tẹ́yìn bá wa rí láwọn ibi tá a dákọ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa lé lápá mú ẹ máa mú bọ̀ wá ságídìgbò bóyá nǹkan míì wà tí ojú ọmọ yìí ń rí tí ò fẹ́ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ mọ́ yóò sì sọ fún wa tó bá yẹ pé kò fẹ́ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ mọ́ ni àwa kò sọ fún wa àwa ó mọ̀ ọ̀nà ibi tí ó mọ̀ gbé tí ó fi rógo rẹ̀ lò ṣùgbọ́n ní ìta tó wà yẹn kò pé ọ́ o Ayọ̀mídé Kùdùsì dákun máa bọ̀ wá ságídìgbò láàárọ̀ ọ̀la
ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ náà tó wáyé kó ti sùn ẹ jí pẹ́pẹ́pẹ́ tílẹ̀ bá mọ́ tẹ́ ẹ bá rí ẹ lọ́mọ tó ń wá rí lágídígbò ẹ máa bá wa mú bọ̀ wá á sì gbégbèsè lórí ẹ̀ torí pé ṣe rí tí wọ́n la rí yìí o irú ẹ̀ pọ̀ lọ́hùn ìyìn táwọn méjèèjì rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán tọmọ àwọn méjèèjì ìyìn tí wọ́n rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ráyè ọmọ rá ká pínpín kọ́mọ ọdún 15 ọmọ ọdún 12 kẹ́ẹ̀tì expose ẹ̀ sí pé kó máa sá jáde ẹ̀ ti lọ nígbà ẹ̀ bá dé ọmọ tẹ́ ẹ bá rí náà ni èyí tẹ́ ẹ bá rí ẹ̀ rí náà nu irú àwọn bẹ́ẹ̀ dẹ̀ pọ̀ nígboro àwọn ni wọ́n ń gbé iṣẹ́ kíṣẹ́ lé lọ́wọ́ àwọn ọmọ yìí ni àwọn tí wọ́n lọ hùwà akọ̀tọ́ ni wọ́n ń lò gẹ́gẹ́ bí informant ẹ jọ̀ọ́ ọmọ wa ò ní dọmọ ọlọ́mọ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Ayọ̀mídé níbikíbi tó bá wà máa bọ̀ wá Ságídígbò láàárọ̀ ọ̀la máa bọ̀ wá Ságídígbò láàárọ̀ ọ̀la jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìyá rẹ̀ náà ẹ jẹ́ ó máa bọ̀ ṣé bá rẹ̀ méjèèjì Ọlọ́run ó ṣe ń rírí yóò wálé ṣùgbọ́n ẹ má tún fi àwọn èpè gbogbo àwọn ọ̀wá yìí kẹ́ tún má fi kó bá àwọn méjì tó tún kù náà o Ayọ̀mídé yóò wálé o àwa nígbàgbọ́ bẹ́ẹ̀ yóò dé yóò wálé nǹkan kan ò sì ní ṣe àwọn méjì tó sì wà nù léwu ẹ má ẹ jọ ẹ ṣe ayé lóṣooṣù ọwọ́ gbogbo ètò ẹ̀rọ káàkiri yìí ayé ti kọjá báwọn ayé ti kọjá báwọn ayé ti kọjá báwọn ẹ jọ torí Ọlọ́run ẹ bá fẹ́ ra yín mọ́ kò sí wàhálà o àbí o kì í ṣe túláàsì. ìbí yín lẹ́jọ́ ìyá yìí ìbí yín lẹ́jọ́ bó lágbolé yín náà ọmọ bo ni yín ìyá Ayọ̀mídé ọmọ bo ni yín agbolé bo agbolé ọlọ́ni. agbolé. sẹ́nẹ́tọ̀ lè kan balógun. kí ètò máa parọ́ agbolé ọmọ ìlú ọmọ lágùn ni. ẹ gbà máa jẹ ọmọ lágùn ṣé lẹ́kọ̀ọ́ balógun sọ ọmọ lágùn. ọmọ lágùn ṣé sẹ́nẹ́tọ̀ lágùn sọ ọmọ lágùn ni. ẹ dúró béèrè mi ti di wàhálà nù. níbo lẹ ọmọ níbo lẹ agbolé ti yín. fẹyẹ ẹrún kà ti dá a báwọn ọkọ olóyún àkúrú ọkọ olóyún gbogbo yín lẹ bá àwọn èèyàn wa tán ẹ má bà wọn lójú jẹ́. àwọn ìbáyàn lójú jẹ́ ẹ dákun ọ̀rọ̀ mi wà táwa jọ sọ lẹ́yìn ètò ọ̀rọ̀ yín sì lè. kí lẹ sọ ẹ dìde fúnra yín ẹ dìde fúnra yín ẹ dìde fúnra yín ìbí lọ́rọ̀ ẹ kálẹ̀ ìyá wa. ẹ kálẹ̀ sà. yes ma ẹ bá ń gbẹnu sí i ni ẹ gbẹnu sí máìkì. àti gbẹ gbé sí o. yes ma orúkọ yín mà. Òjó Balkis. Òjó Balkis láti bo. láti Amúlòkó. láti Amúlòkó a rí yín lórí ètò Kokoro Alate kí ló ṣẹlẹ̀. nípa ọ̀rọ̀ property tọkọ wa filẹ̀ ọkọ wa ti kú ní sinmi ti ń lọ bí ọdún 6 ṣùgbọ́n ó ní ìyá condition tí ìyá yẹn la wá ń rò pé tán bá nìkan màmú nìkan mọ̀ tí ìpín kan mọ̀ tí ìpín asá ń farada ìgbà tó yá gbọ́ tán ń tà díẹ̀díẹ̀ àjọ pé màmá wọn mọ̀ ń ta kínní ìtàn lọ àtúnkọ bí a sì obìnrin kan ti wá lọ ìyálé ó ti lọ tẹ́ pé ọkọ wa ti jáwèé fún tó ti lọ bímọ síbòmí ó wá mú àkọ́bí ọmọ ọkọ wa yẹn ó wá mú un babẹ́. àkọ́bí tiẹ̀ òun kọ́ ló bí o ó wá mú un babẹ́ bí ìjẹrìnsìn la wá ń gbọ́ pé ṣọ́ọ̀bù kan tó kù wá kù ẹ̀yin ibẹ̀ lèmi wà tí mo ti ń tajà o ọkọ ń bẹ ń wájú o ọwọ́ mú un babẹ́ ẹ wá lọ tà ẹ ti lọ gba dẹ́pọ́sìtì bíi 10 million àwọn ọ̀gbọ́n kankan àwọn tó kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ọkọ wa àwọn kọ̀ọ̀kan gbogbo wọn sábà ń pè wá nú ọjà pé bó o ní mọ́mọ́ ní ẹ ti ta sọ́ọ̀mù ní ta ṣọ́ọ̀bù bíi báwo mọ̀ ń bẹ lẹ́yìn mi ọ̀gbọ́n kankan ọmọ náà dẹ̀ ń bẹ ń wájú bí mo ṣe gbanú ṣọ́ọ̀bù obìnrin tí ń bẹ lẹ́yìn àwa náà mọ̀ gbà lọ ni o wọ́n ti dí ipa ká tó jáde oko wọ́n ti dí ipa lẹ́yìn mo ti gbà fọlọ́n bí ọba fi nǹkan kálẹ̀ bí ń táwọn ọ̀rẹ́ rẹ̀ ń wí àṣà ṣe ilé ayé wa sì tọ́jú àwọn ọmọ wa bọ́kàn sáré gba bí ṣọ́ọ̀bù obìnrin yìí bò lọ ni mo ní gbọ́ azan wọ́n lẹ̀ ti ta ṣọ́ọ̀bù bó ṣe fẹ̀yìntì náà ni ta lọ sọ bẹ́ẹ̀ mo ní ṣé mo wá bílà náà bí mo wá ń jẹta tí ì bá ṣe pé mo gbọ́ nǹkan kan ṣé mo wá bá ẹ lọ́ba ní òun ọ̀tá ṣọ́ọ̀bù ìwé wà lọ́wọ́ òun òun ló ti dàpọ̀ gbọ́dọ̀ jẹ títà bí mo ṣe bẹ̀rẹ̀ ìpinnu pé ń bára ṣọ́ọ̀bù bí ara ṣe ni ọkọ̀ wa kúlò náà mọ̀ bá lọ torí pé wàhálà mi ò rí irú ẹ̀ rí o Múfúlì Abímbọ́lá ni ìyálé ń jẹ́ ó ti lọ lójú ayé ọkọ wa tó ti lọ bímọ bòmí níta bá wà nù àti àwọn ẹ̀gbọ́n ọkọ náà ń bẹ ń bẹ àwọn ẹ̀gbọ́n ọkọ méjèèjì wọ́n wà ń bẹ sọ̀pọ̀tà gbogbo wọn mọ́ pa wọ́pọ̀ àwa mẹ́ta tá a sokó ni wọn ò jẹ́ àrí nǹkan kan mọ́. níbo ṣọ́ọ̀bù yẹn wà. Gbági lọ́wọ́ àwọn Gbági tuntun bẹ́ẹ̀ ni. Gbági ẹsẹ̀ kọ́ báyìí káwọn nìkan ni wọ́n dá sọ lẹ́yìn náà fẹ́ sọ sí i. ẹ̀ka lẹ́mà. orúkọ mi ni Ọmọdásọ́lá Òjó àwa nípa ọ̀rọ̀ property ọkọ wa tó ń jẹ́ Òjó Moshood bí wọ́n ṣe sọ́nà ni ló máa tún fi àwọn míì kún lẹ́gbẹ̀gbẹ̀ bí ìgbà tí ajáde opó tí àwọn ọ̀rẹ́ ọkọ wa kan wá pé
kí wọ́n bá pín property torí pé ẹni tó nẹ́sìn ni ọkọ wa yẹn náà ní pé òkú mùsùlùmí tó bá ti kú nínú ṣẹ̀ríà kí wọ́n pín ogún ni ìyá ọkọ wa ní ìgbà táwọn wà láyé táwọn bá pa ipò dà ni wọ́n tó pín ogún àdẹ̀gbá kádàrà àfi sílẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n bá ṣe wà ní opó wọ́n ti ń ta mọ́tò wọ́n ti ń ta gbogbo nǹkan àṣà ń wò wọ́n níran pé tó bá yá nígbà bá nẹ́sìn ní láàsìá wọ́n ta ilé kan ní tẹ́ẹ̀dì wọ́n ṣe ta ilé yẹn ní tilẹ̀ tọ́lọ́run àti kọ́ bá wọn jà pé kán mọ̀ tà kankan mọ́ nígbà yẹn kí wọ́n kú ṣe ń tà wọn ò fún wa azan àti bọ̀dà sí àkọ́jẹ́gbọ̀n ọkọ̀ wa wọ́n jọ máa ń sàn wọ́n á mọ̀ pé bọ̀dà yẹn pé iṣẹ́ ìmòfin ni ìgbà tẹ́ ẹ bá jọ sàn yín méjèèjì sójò bímọ kan ni ọmọ tó bí tó pọ̀ ni àwọn òye kú ò sàn ọjọ́ iwájú àwọn òye kú lè pè wọ́n lẹ́jọ́ pé tí wọ́n tà yẹn àwọn ò fọwọ́ sí i wọ́n á fẹ́ ta limited mi wọ́n wá ké sí mi wọ́n bá mi ní ṣọ́ọ̀bù wọ́n ṣàròjọ tẹ́tẹ́ fẹ́ ta limited yìí ṣọ́ọ̀bù tí obìnrin eléyìí ń lò ó jẹ́ yàwó sí mi ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù ọkọ wa ni wọ́n dẹ̀ wo nígbà yẹn nínú ọjà tí wọ́n ní ká mọ̀ san 1.8 million mo bá ní tẹ́ fẹ́ ta ṣọ́ọ̀bù o tẹ́ bá ti lè ta tẹ́ fẹ́ ta ilé limited yẹn ẹ lọ fi sanwó ṣọ́ọ̀bù ìyàwó yìí o torí pé tẹ́ bá sanwó ṣọ́ọ̀bù ẹ̀ kò ní ọjọ́ kàkiri pé wọ́n da gbogbo nǹkan dá òun wọ́n bá láwọn ti gbọ́ mo tẹ́ bá ti ní sanwó ṣọ́ọ̀bù mi ò ní tọwọ́ bọ ìwé o wọ́n bá ṣàlẹ́ pé àwọn máa sanwó ṣọ́ọ̀bù mi sáà fi sáìnsì ìwé nígbà tí wọ́n sanwó wọ́n á gbowó tán ọmọ ọkọ wa yẹn tó jágbà yẹn àzá yẹn wá dé kí n má kàǹtì wá mi bò wọ́n ṣe ń ṣe báyẹn ń tẹ́ ìta ọkọ lónìí ń tí ẹ fẹ́ bá wọn lọ́nu ọjà náà ogún ọkọ ni ẹ fowó yẹn sanwó ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ yìí ń lò tẹ́ bá ti fi sanwó ṣọ́ọ̀bù báyìí táwọn pín property náà táwọn pín náà nìyẹn kí ìjà má bàa gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹni tí ó ń lo bẹ̀ ó bá ní òkè ó ṣàkóhun wájú mi ọ̀dàsákà náà mo pè wọ́n náà mo sọ wáyé wọn ti gbọ́ gbà tó tó bí oṣù kan ó bá tún ránṣẹ́ pé kí n fún wọn lákàntì nọ́mbà mo bá fi làmì ní báyà kí n fún mo ní èmi ṣe wá fún ẹ lọ fi sanwó ṣọ́ọ̀bù ní ẹ mọ̀ pín owó kò dá kíní kan wá lókè òun ti gbọ́ lábí oṣù mẹ́ta sígbà máa padà pọ́n ti pín owó kò dẹ̀ fẹ́ mi lówó wọ́n dẹ̀ fẹ́ pín owó yẹn á pín sí dìgí mẹ́fà bíi 600,000 ni gbàtẹ́mi dẹ́ lọ sí tó ti fún mi ṣe fi sílẹ̀ fún lọ́nà pé báyà máa pín property ọ̀fà wà nígbà tí wọ́n pín property bẹ́ẹ̀ ni ó fẹ́ yín náà ipe ká máa wọ́n sọ létà ń gbòdì bíi December ẹni tí wọ́n dárúkọ nísìnyí Màmá Jíbọ́lá ìyàwó ọkọ wa ni wọ́n nígbà tí wọ́n fẹ́ wọn nígbà tí ọkọ wa tó kú wọn ti depart lóòótọ́ wọ́n dẹ̀ ti remarry wọ́n dẹ̀ ti fẹ́ ẹlòmíì ṣùgbọ́n àjọ máa ń sọ̀rọ̀ àjọ nígbàgì náà ni àjọ máa ń ṣe iṣẹ́ ìyàwó àti ìyálé wọ́n dẹ̀ pè mí pé àtàwọn òfin mi lówó mo ní kò fún mi ní kò fáwọn náà lówó wọ́n ṣàní ká mọ ní sùúrù pé yóò fún wa tó bá yá nígbà wa tó bá bí ẹ̀yìn oṣù kan sí méjì wọ́n bá pè mí pé káwa bá ní ṣọ́ọ̀bù àjọ lọ sí ṣọ́ọ̀bù wọ́n ṣàbà sọ̀rọ̀ ó ṣàbẹ̀wò ká mọ̀ bínú ó ti fi rajà sínú ṣọ́ọ̀bù ni yóò máa ìtajà skul yúnífọ́ọ̀mù tó lọ ní last yẹn òun máa fún wa lówó tèmi ṣe fi sílẹ̀ nù ṣùgbọ́n wọ́n pè mí níbi December náà ní last year pé àsọ̀lẹ̀ fáwọn náà lówó àwọn dẹ̀ nídìí owó lórí bùkátà àwọn ọmọ tàwọn náà lórí náà ni pé àwọn á fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì lẹ́nu tó bá ti wù yín ni kí ẹ ṣe ìjẹ́ bó ṣe jẹ́ gbàtà kan padà gbọ́rọ̀ yìí ní last week Thursday wọ́n bá wa ń ṣọ́ọ̀bù láwọn oríṣiríṣi yẹn pé wọ́n ti ta ṣọ́ọ̀bù mọ́ yín lórí wípé àwọn ìyá ọkọ yín àti Azan wọ́n sì náà fámílì ọkọ yín náà gbọ́ sí i ṣé ìdùnnú àwọn gbogbo yín tẹ́ fi wá ń wòran ni mo lọ bá yà á lé mi yélé mo ṣàlàyé òjẹ́ ilé ni bí náà ṣe gbọ́ ní ìsinú àlọ́ sí ṣọ́ọ̀bù àlọ́ pariwo ń bẹ̀ ìgbà ní òòtá ṣọ́ọ̀bù ìwé ṣọ́ọ̀bù ńkọ́ owó sáà ló ń gbé pamọ́. ibẹ̀ náà ni Azan ń lò. ibẹ̀ náà ló ń lò bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà òdìjọ́ yẹn afẹ́ tì last week Thursday a fi gbogbo àwọn èèyàn ní ṣọ́ọ̀bù nínú ọjà wọn ní káàtì ni ara padlock afẹ́ lọ tì a lọ rìpọ́ọ̀tì ní police station gbáyé tuntun a lọ ṣàlàyé fún DPO yẹn DPO yẹn ká má tì nígbà ni wọ́n ti fi abala kan rẹ́ǹtì nínú ṣọ́ọ̀bù yẹn tá a bá tì ẹni tẹ́kọ̀ mẹ́rin nìkan níbẹ̀ ní ṣọ́ọ̀bù àlè tì wọ́n pé wọ́n ti fi ibìkan rẹ́ǹtì tá a bá lè tì ọmọ yẹn lè fọlọ́pàá mú wa níjọ́ kejì ká lọ sí ọ̀dọ̀ àwọn tí ó lè bá wa gbọ́ pé òun ni àfi wá síbi ní ìjẹ́jọ́ yẹn. wọ́n dẹ̀ kọ̀wé wọ́n pè bí ẹ̀ẹ̀mejì kò yọjú. ìyá wa ẹ kálẹ́ sà ilé ìdásọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ kálẹ́. yes. orúkọ mi ni Fúnmiláyọ̀ Òjó bí àwọn orogún mi ṣe sọ bẹ́ẹ̀ náà lórí ṣùgbọ́n kémi náà mọ̀ ṣe aláìsọ kankan ó ti pé ọdún 6 tọkọ wa jáde láyé nínú oṣù kẹrin ọdún yìí lọ́ndì 20 ṣùgbọ́n látìgbà tí aláàjì ti kú òun ni wọn àti pín ogún kankan so mọ̀mọ́ ọkọ wa sì dáhùn ipá wọn ò ní jẹ́ kí wọ́n pín ogún yẹn ṣùgbọ́n mi ò mọ reason gbogbo wa náà ò jọ mọ reason bá a ṣe jọ jókòó yìí náà la ṣe jọ ṣe òpó ṣùgbọ́n gbà tó di ọdún tó lọ àwọn ìjọba wọn wó ṣọ́ọ̀pù ọ̀dọ̀ tèmi ibi tí aláàjì fi mí sí kó tó kú so wọ́n wó ibẹ̀ wọ́n yìí ti notice everybody pé wọ́n fẹ́ wó ṣọ́ọ̀pù mo sì wá wò pé kò sí ibi tí mo lè sá sí mo pe ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ wa ìyẹn bọ̀dá síákà dádì ládégbàì so bí mo ṣe pè wọ́n mo ṣàlàyé fún wọn mo sì pe àwọn ọ̀rẹ́ ọkọ wa náà táwọn náà wà nínú ọjà mo pè wọ́n mo ṣàlàyé fún wọn so
ọ̀kan lára àwọn ọ̀rẹ́ ọkọ wa wọ́n kọ́kọ́ pè wọ́n ìjọ tí wọ́n pè wọ́n mo wà lọ́dọ̀ orogún mi tán jókòó tì mí yìí wọ́n wá bá wọn sọ̀rọ̀ pé dádì tó wà nílẹ̀ yìí o ọ̀rọ̀ ìjọba kúrò lọ́rọ̀ mò ń bọ̀ o bó la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ṣọ́ọ̀pù ìyàwó yín o wọ́n ní kán fún àwọn lọ́tùnla wọ́n ní tó bá ti dọ̀túnla àwọn ń kówó bọ̀ fún bí oṣù méjì yìí gbúrò dádì bí n bá pe nọ́mbà wọn ní gbé ìgbà tí mo wá rí pọ́n tí wọ́n gbó ṣọ́ọ̀pù tó wà lẹ́gbẹ̀ẹ́ mi so àwọn ọlọ́rẹ̀ ọkọ wa míì náà tán wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ìyàwó mi ṣé wọ́n nìkan ni yóò wá ṣẹ́kù tíjọba bá ti gba ṣọ́ọ̀pù rẹ ó ti gbẹ́sẹ̀ lé nìyẹn o mo bá tún padà lọ bá ọ̀rẹ́ ọkọ wa tán pè wọ́n níjọ́sí àwọn náà bá pè wọ́n náà bá ní gbé sétí mo sì gbé sétí wọ́n ní sọ gbọ́ ó ríǹgì wọn gbé kó àwọn mọ̀ aláàjì mi ẹ má jòjú ó tì mí kò síbòmíì tí mo fẹ́ sá lọ tí mo fẹ́ mọ sí ọrọ̀ ajé lọ́kọ mi àní kankan ìyàwó mi ní sùúrù mo ní sẹ́ẹ̀ lówó tẹ́ fẹ́ yá mi wọ́n ní ò sí owó tí àwọn fẹ́ yá mi o mo ní aláàjì mi mo ní kí ni mo wá fẹ́ ṣe báyìí wọ́n ní ṣebí ìníwọ́ náà ń gbọ́ yìí tí wọn ò gbé kọ̀ tọ̀ mo sì tún padà sí ṣọ́ọ̀pù làwọn èèyàn ní kí ní sùúrù èló ni owó 1.8 ní ẹyọ kan bọ́ ibẹ̀ yẹn bó ṣe kéré mọ́ méjì ni ìjọba fi pín níbo mo ti wá fẹ́ rí 3.6 so iná bá tún dáhùn làwọn management náà bá tún wá náà bá ní ẹni tó bá ti jẹ gbèsè lé orí ṣọ́ọ̀pù tó bá ní ṣọ́ọ̀pù láàrin àwọn tí wọ́n wò yóò kọ́ rọ́ gbogbo gbèsè orí ṣọ́ọ̀pù kó tó ní àǹfààní láti jẹ́ pé ó sanwó kankan ó di ọ̀nà méjì níbo mo ti fẹ́ kó tọ̀ mo sáà gba management lọ nínú ọjà wọ́n ní ṣọ́ọ̀pù yẹn pé gbèsè ń bẹ lórí ẹ̀ láti 2013 wọ́n ní tí mo bá fẹ́ mọ̀ pé mo fẹ́ ṣe wàhálà rẹ̀ papọ̀ tí n bá fẹ́ kó bọ́ tí mi fẹ́ kọ́ jẹ́ ti tẹni ẹlẹ́ni wípé máa rí wípé mo lọ san gbèsè 2013 to 2025. Wow. Kí mo wá fẹ́ ṣe mo sunkún wá ságídí gbọ̀ngàn gbà yẹn ṣùgbọ́n gbà tí mo sunkún wá èrò pọ̀ gan wọ́n dá mi lóhùn wọn ní kí ni mo bá wá mo ṣàlàyé mo wá dà mo ní 3.6 ni mò ń wá níjọ́ yẹn wọ́n dá mi lóhùn pé táwọn bá pé àti rí 3.6 yẹn ò lé o pé táwọn bá fún mi pé kí n wèrò bó ṣe pọ̀ tó pé táwọn bá wá kó yẹn nìkan fèmí nìkan pé báwo làwọn ṣe fẹ́ múnú àwọn tó pọ̀ yìí dùn wípé fún díẹ̀ yìí kí n má bínú so mo fọwọ́ ọ̀ra kúkú níjọ́ yẹn mo wá kò síbi tí mi ò tiẹ̀ sáàsáré dé bí mo ṣe ń lo oko mò ń lọ sóko mo sáà ń kiri káàkiri mi ì sì fi àwọn ọ̀rẹ́ ọkọ mi lẹ̀ ṣùgbọ́n ọ̀kan lára àwọn ọkọ ọ̀rẹ́ mi gan sọ pé ọkọ ọ̀rẹ́ ọkọ wa wọ́n ní ìyàwó mi àwọn gan ní lára ṣọ́ọ̀pù yìí kò tí ì síbi táwọn gan fẹ́ wá owó sí kí mo wá fẹ́ ṣe fẹ́ kí ṣọ́ọ̀pù yìí bọ̀ mo sáà gbìyànjú mo sáà lọ ya owó ọ̀nà méjì ni mo ti lọ ya owó yẹn mo gba owó bí mo ṣe gba owó mo bá tún dé management pé kán tọ́kọ́ bá mi san gbèsè 2013 to 2025 wọ́n ní kí n lọ kówé ṣọ́ọ̀pù wá kò síwèé ṣọ́ọ̀pù ní ọwọ́ mi bó ni òṣèlú síwèé ṣọ́ọ̀pù ní ọwọ́ mi ọ̀rẹ́ ọkọ wa tíwèé yẹn bẹ ní ọwọ́ rẹ̀ gbàǹtà ti wà nílé opó oníkọ́ ti ń wọlé fún wọn pé wọn gbọ́dọ̀ gbéwèé fún mi o wípé torí tó kù bá ti kú ìyẹn tó ní ó ti dogun o kọ́kọ́ tèmi tó kú ló ti fi mí sí ibi o ibi tí mo sì ti ń tajà ló ti wá mú mi kúrò o so nọ́mbà ni àwọn ò lè gbé ìwé yìí fún mi mo ní ṣùgbọ́n ẹ lọ́mọ tí ṣọ́ọ̀pù yìí bá fi lè bọ́ lọ́wọ́ mi ní kọrin re kìyẹn nínú ọjà o mo sá bẹ̀rẹ̀ sí ní sunkún níjọ́ yẹn mo ní ẹ yá mi lówó ẹ rówó kó fún mi ní tí mo tún fẹ́ lọ yá owó lé lórí àwọn èèyàn òbí mi léèrè ní tí mo fẹ́ fowó ṣe wọ́n sàfi gbéwé yẹn fún mi nígbà náà ìgbà tán gbéwé yẹn fún mi oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ni yẹn ń gbọ́ pé bọ́yá ó ń fẹ́ mi ni bọ́yá wọ́n yàn mí lálẹ́ ni sọ̀yẹ̀ kan gbéwé lẹ̀ nǹkan ogún nǹkan kìnnìkan ìgbà tó jẹ́ nǹkan ogún gbogbo ẹbí ni mo pè tẹ́ ẹ má gbogbo àwọn olórogún yìí gbogbo wọn pátá ni mo pè ìrìn ní nǹkan tó ṣùgbà mi mo kàn rìn káàkiri tí mò ń dààmú gbà yẹn ni so ìgbà tí mo wá lọ yáwó mo sáà tún san owó gbèsè orí ṣọ́ọ̀pù náà bá tún ní ó tún ka location o pípọ̀ kan ló la location bẹ́ẹ̀ o ìwọ ọlọ́run bọ́ọ̀ mo ṣe fẹ́ ṣe so mo sáà lọ management wọ́n ní kí n lọ sí secretariat ìgbà tí mo dé secretariat ẹnìyẹn ni bó ṣe rí nìyẹn pé moment tí mo wá yìí gan kò yẹ káwọn attend sí mi wípé torí tó kan ara wọn ni pé ìgbà tán ti ń polongo ló yẹ kí n ti gbégbèsè tọ̀ ẹ má bínú kò jẹ́ kókòjọ̀ kan mo sáà fi rí allocation yẹn ṣe ìgbà tí mo wá ṣe allocation tí mo ṣe gbogbo ẹ̀ ìjọba bẹ̀rẹ̀ sí ní kọ́sọ̀pù ìgbà tó ń kọ́sọ̀pù yẹn ẹ̀gbọ́n kọ wa tí mò ń pè níjọ́ tí wọ́n di pé wọ́n fi blọ́ọ̀kù lélẹ̀ wọ́n sáà wá bá mi ìyàwó mi ọ̀rọ̀ wà ọmọ ní sà ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ mọ̀ sọ ẹ jẹ́ ká mọ̀ sọ báyìí èmi ń kọ́ o màá gbéwé ṣọ́ọ̀pù lẹ̀ ọmọ ní mi lè gbé ìwé ṣọ́ọ̀pù lẹ̀ o ìgbà tọ́rọ̀ yìí rí bó ṣe rí mo sáré wá bá yín o mo bọ̀ rí ọkọ mi sí yín o mo kó gba àwọn orogún mi o àwọn tó tún jẹ́ ẹbí ọkọ wa mo pè wọ́n o ìrẹ́ nìyẹn kan o ẹ ti wá sọ mí sí kolobo lẹ́yìn ọdún bíi 5 tọkọ wa kú
mi ì lè gbé ìwé lẹ̀ o wọ́n sàn lọ gbé mi báwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan nínú ọjà ṣùgbọ́n nǹkan tí èmi wí náà ni mò ń wí kó tó wá di wípé all completed building tí ọkọ̀ wá filẹ̀ kó tó di wípé ó kú so all completed building yẹn wọ́n ní wọ́n fẹ́ tà á wọ́n ní torí ṣọ́ọ̀pù rẹ náà ni o wọ́n ní ìwọ náà ló ní ọkọ rẹ náà ló ní tọkọ rẹ bá ní ẹ̀yẹn lè ta nǹkan tó ní náà yanjú ẹ̀ mo ní ó yé mi kì í ṣe pé bóyá kò yé mi tó bá jẹ́ pé yẹn ni kò sí wàhálà ṣùgbọ́n kò wu èmi o kẹ́ ẹ ta nǹkan kan o torí kó tó dìgbà yẹn ìgbà tá a wà nílé opó wọ́n ti tàbí kan ibi tán tà yẹn àmọ́ kókó wọn náà fẹ́ fi tún ibi tá à ń gbèsè lókè ni àmọ́ kókó ó dáa o gbogbo nǹkan tẹ̀ ń tà yìí kò ní àkáǹtì kò ní kankan so a sì tún ti lọ sí ìyàgàn kò gán táìmù ìgbà kan tán ti kó wa lọ tán ti ní ká wá tọwọ́ bọ̀wé àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí la lọ tọwọ́ bọ̀wé a tọwọ́ bọ̀wé tán làwọn èèyàn wá ń pè wá pé sẹ́ ẹ gọ̀ọ́ ni nígbà tẹ́ ti lọ tọwọ́ bọ̀wé ẹ ti sáyìn nìyẹn ti fọwọ́ sí pé ẹ ti gbowó nìyẹn a ní ààrò owó àárín nǹkan kan a pèpèpè àwọn ó pèpèpè àwọn náà ó pè èmi náà ó pè a sì rí nǹkan kan tì náà ìyẹn wá ń jẹ́ kó mọ tọ́ọ̀chì mi pé nígbà tẹ́ bá tún wá gbàwé ṣọ́ọ̀bù lọ́wọ́ mi títa ni mo fẹ́ jẹ́ àwọn tó sì wà ńlẹ̀ ó tó wá jẹ ó tó gbogbo wa jẹ bí ìyàwó wa ṣe níyàwó tó bímọ tó pọ̀ tó bọ́kọ wa ṣe níyàwó tó pọ̀ tó sì bímọ tó pọ̀ kò yẹ kẹ́nìyàn kó sọ́fà ọdún mẹ́wàá sísìn kò yẹ ká ráre kò yẹ ká dààmú àwọn èèyàn gan bú wa nínú ọjà yìí pé aranjú kalẹ̀ ọmọ tí ò tó wá fi ba gbogbo nǹkan tó pọ̀ jẹ́ pé àwọn gan ní ṣùgbọ́n àwọn ò lè ṣe fún wa pé torí a kú lẹ́nu kí la wá fẹ́ ṣe a sì fẹ́ wá sí àgídìgbò wípé tẹ́lẹ̀ wípé ọkọ wa ló kọ́ ó lókì ká mọ́ ẹ̀ǹbárasẹ̀ ká mọ́ pa aláriwo báwọn èèyàn ṣe ń bá wa sọ nígbà tá a wá mú gbogbo ẹ̀ mọ́ra tọ́jẹ́ wípé mo wá sanwó ṣọ́ọ̀pù tán náà wá ní wọ́n lọ́ọ́ fẹ́ ta all completed building yẹn ọmọ ọkọ wa yìí tó jẹ́ àrẹ̀mọ ọkùnrin yìí ó sì wá bá mi bẹ́ẹ̀ ni ó ní mọ́mì wọ̀ ẹ́ sáìn mo ní àwọn orogún mi ń kọ́ ó ní wọ́n ti sáìn so èmi náà sì tọwọ́ bọ̀wé mo sáìn ó nítorí pé kí wọ́n lè rí owó yẹn gbà nígbà mo sì sáìn tán a sì ń wòye kó pẹ́ rẹ̀ ó náà ló sì tún padà wá ó wá gba account number mi àwọn yòókù mi ń kọ́ ó lò náà ti gba tiwọn tọ̀ nígbà tí mo sì rí orí fóònù mi mo rí 350,000 naira mo bá ní ẹ dákun bóyá ojú mi ń sú káwọn èèyàn bá mi wò nù ṣọ́ọ̀pù ṣùgbọ́n mọ́mẹ́ǹtì yẹn olódì mi ń dààmú tí mo nídìí owó gan bẹ́ẹ̀ mi ṣe rí 350,000 naira mo bá sì pé mo rí pòun ló ṣe hello Hasan bó o ní owó tí mo rí lórí àkáǹtì mi ó ní owó tó kàn yín nù mo ní èló lẹ ní wọ́n ta ilẹ̀ bó o lẹ ṣe pín owó ó ní kí n má bínú ọlọ́mọ làwọn fi pín ọ̀dà Hasan pẹ̀lú tí mò ń là kọjá yìí pẹ̀lú gbogbo wàhálà tí mo fèsì yìí tí wọ́n gan bá jẹ́ tọ́ jẹ́ ẹyọ kan lọ́wọ́ mọ́mì rẹ̀ pẹ̀lú tí mò ń fèsì tí mo sásọ̀tún sásòsì tí mi ò rówó kankan ṣé 350,000 ṣé ni yóò kàn mí ó ní kí n má bínú ó ní báwọn ṣe pín owó yẹn nìyẹn èmi ò mọ̀ pé wọ́n fún orogún mi yìí lówó ó sì sọ iye tó fún mọ́mì wa yẹn mọ́mì Jíbọ́lá ìyáálé náà jẹ́ sí wa ó sọ iye tó fún wọn ó sọ iye tó fún àwọn ó sọ iye tó fáwọn èmi bá fọwọ́ ọra kúkú èmi bá kówó lọ sí management tèmi èmi bá ná owó lẹ́yìn ìgbà tí mo wá ná owó yẹn ni ẹ̀gbọ́n ọkọ wa tún wá náà wá ní èmi ń kọ́ kí n yọjú sáwọn nílé o ní èmi kan àtàwọn àtọlọ́hún máa rò pé gbogbo ń tẹ́ bá fẹ́ bá mi sọ́nbí dádì ẹ̀jẹ̀ àmọ́ sọ́nbí pẹ̀lú gbogbo tí mo fèsì lórí ṣọ́ọ̀pù yìí ìṣẹ́jú là ń lọ sọ́dọ̀ lọ́ọ̀yà ìṣẹ́jú làwọn developer ọ̀nà nídìí attention wa mi ì lè wá ilé o ẹ jẹ́ ká mọ sọ́nbí o wọ́n tún lọ fẹjọ́ mi sun àwọn ìgbìmọ̀ wọ́n pè mí wọ́n ní kí n jẹ́ kí wọ́n fi owó tó wà nílẹ̀ san owó mo ní owó tẹ́ ló wà nílẹ̀ wọ́n ti pín wò wọ́n sì ti pè mí ní 350,000 àwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣe kò kárì láti jàjàgbara pé tí wọ́n bá san owó yẹn ká fi san owó sọ́ọ̀pù kálukú bá ń yọwọ́ wọ́n bá ń yọsẹ̀ wọ́n sà fi wálẹ̀ ṣùgbọ́n ìgbà tó di Thursday ìyẹn ọ̀sẹ̀ tó lọ so làwọn gbọ́ pé ẹ ṣàjókòó síbi ẹ̀yìn ọgbọ́n tí ń ṣẹlẹ̀ ń ṣọ́ọ̀pù ọkọ yín mo ní èmi ò gbọ́ nǹkan kan o mo bá pe àwọn orogún mi méjèèjì kí ni tí ó ń ṣẹlẹ̀ wọ́n ní àwọn náà ṣe ń gbọ́ ni ọ̀dà àwọn ọmọ sí ọkọ wa tán bá ti ń lọ kírun ó gbà wájú wa kọjá kí ni mo pe ẹnì kíní kí lẹ rí tó ṣẹlẹ̀ òun ò gbọ́ nǹkan kan ẹnì kejì òun ò gbọ́ nǹkan kan gbà tó wá díjọ́ kẹta náà bá mi náà ní ọ̀rọ̀ tí mo sọ o bẹ́ẹ̀ lórí o wípé wọ́n ní wọ́n ti ta ṣọ́ọ̀bù ta ló ta ṣọ́ọ̀bù wọ́n ní wọ́n sọ pé mọ́mì Jíbọ́lá pé àwọn àti Hasan pé àwọn ni wọ́n ta ṣọ́ọ̀bù wọ́n sì ti gba dẹ́pọ́sìtì àwa sì wà níbí àwọ̀ ọmọ nǹkan kan tọ̀ bó ṣe di pé tí a padà lọ bún àwọn ọ̀rẹ́ ọkọ wa gbọ́ nìyẹn ìgbà tán sì gbọ́ wọ́n ní àwọn máa ṣègbésẹ̀ ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí wọ́n ti pín ogún náà láti lọ bá wọn wọ́n sọ wípé ká ní sùúrù bọ́kọ ọ̀bà ní nǹkan kan kọ́ a tún sọ fún wọn gángbà náà pé bí ọ̀bà ní nǹkan kan a mọ̀ pé kò ní nǹkan kan gbà tó sì ti ní bóò ni a ṣe wá fẹ́ mọ́ lo gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n sì pè wá wọ́n bá wa sọ̀rọ̀
ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yẹn àti rí kókó kankan ṣùgbọ́n kíyà mọ́ sáà jẹ kọ́mọ̀ bàjẹ́ wá gbé kọ́mọ̀ jẹ àwọn ọmọ wa ìlàfi wá wò pé àtìlẹ́jọ́ ń bí tẹ́lẹ̀ nígbà tí ẹ̀gbọ́n ọkọ tèmi tí wọ́n nà mí tí wọ́n lé mi kúrò nílé pé ibi tá a ti ní ẹjọ́ káwọ́ kúfẹ̀ kan padà sí ibi torí a ti lọ sí station ṣùgbọ́n a fẹ́ tì í ṣùgbọ́n ọlọ́pàá sọ pé ká má bàa jẹ̀bi pé torí ńgbà tán ti la ṣọ́ọ̀bù sí méjì wípé ká mọ̀ tì í ìdí tí a fi wá síbí nìyẹn kí ọmọ Nàìjíríà kí wọ́n gbà wá kan bá wa dá sí kò sì sáṣetì ní Àgídìgbò àtijọ́ tán ti bẹ̀rẹ̀ ètò yìí láti máa ń gbọ́ a sì mọ̀ pé a ṣe àṣeyọrí níbí yìí ìlànà tẹ̀rí sí ibí yìí. ẹ ṣeun ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. ọkọ wọn ṣe wàhálà ó ṣe wàhálà kó tó kó ọrọ̀ jọ. ìgbà tí aláàjì sì ń bẹ láyé oníkálùkù àwọn ìyàwó lóníkálùkù ń bẹ láàyè ara rẹ̀ tí wọ́n dẹ̀ ń retí wọn ṣe. bí wọ́n ti pọ̀ tó wọn gbọ́nra wọn. ikú a máa balẹ̀ ọlá jẹ́ ni. gbọ́n kí làlájì kú sí ẹ̀yin náà ń gbọ́ ẹ̀ tá à ń gbọ́ bí wọ́n ti sọ. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin èèyàn wa lọ́jà agbági tuntun lẹ̀ Ìbàdàn. kò sẹ́ni tí ò mà láàjì lọ́jà agbági. kò sẹ́ni tí ò sì mọ àwọn ìyàwó yìí náà lọ́jà agbági. èéṣe tàlájì wá kú tó wá di pé ìntàlájì fílẹ̀ àwọn kan ni wọ́n dọ́gọ̀gẹ̀ tì í. àwọn kan ló wá gà wọ́n wá dà àwọn kan sí ógọ́ọ̀dù. gbogbo táwọn ìyá yìí sọ yìí àwa ò gbà pé bẹ́ẹ̀ ni o. àwa ò gbà pé bẹ́ẹ̀ ni àgbà o. bọ̀dá sí àkà dádì ládégbà yìí bàbá ládégbà yìí bọ̀dá sí àkà àwọn tó mọ̀ wọ́n bá pè wọ́n bá sọ fún wọn. bàbá kílẹ̀ pé dádì sùn ń bọ̀. bàbá dádì ládégbà yìí bọ̀dá sí àkà dádì sùn ń bọ̀. a retí l'Àgídìgbò lọ́jọ́ ajé Monday. Mr. Zan nọ́mbà kí ni ṣọ́ọ̀bù yẹn. C164 Kudus line. Mr. Zani tí wọ́n wà ní C164 Kudus line. wọ́n ní ṣọ́ọ̀bù yẹn ò sí fún títà o ẹ má rà o ẹ̀yin lè sì má tà á. lọ́jọ́ ajé Monday Mr. Zani afẹ́rìn l'Àgídìgbò. mọ́mí Jíbọ́lá lọ́jà agbági abániṣe. mọ́mí Jíbọ́lá lọ́jà agbági abániṣe lolúwa yóò bá gbogbo wa ṣe o. Ọlọ́run ó lè bá wa ṣe é délẹ̀. abẹ́rẹ́ iná l'Àgídìgbò lọ́jọ́ ajé Monday. ṣé ń táwọn ìyá yìí sọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ẹ̀yin lẹ lè wá fìdí ẹ̀ múlẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ tí a gbà pé àwa ò tí ì gbà wọ́n gbọ́. àti tẹ́ ẹ̀ bá wá nìkan lágbà pé gbogbo tí wọ́n sọ ohun òdodo ni. ṣùgbọ́n èèyàn yìí sílẹ̀ yìí náà ẹni tó mọ yìí ni yín tí wọ́n sì máa ta yìí fún. dádì ládégbà yìí bàbá sùnbọ̀ àsáàní àsáàní mọ́mì Jíbọ́lá abániṣe mọ́mì Kúnlé níbo làwọn wà sí gbàgì làwọn náà wà ní ìdí ayùn rẹ̀
mọ́mì Kúnlé nídìí ayùn rẹ̀ àǹtí Táwà sáwọn náà ní gẹ́bẹ̀ àǹtí Táwà mọ́mì Kúnlé nídìí ayùn rẹ̀. mọ́mì Jíbọ́lá Abániṣe Mr. Azani dádì Ládégbà yìí bọ̀dá sí àkà gbogbo ipátá ńlá fẹ́ rí Lágídígbò lọ́jọ́ ajé Monday àtàwọn ọ̀yá yìí náà àjọ jókòó jọ sọ̀rọ̀ pọ̀ láago 11 láàárọ̀ àmọ̀ retí yín o ẹ dìde fúnra yín Ọlọ́run ó sọ wa ẹ kú ọ̀rọ̀ bí ìbí ò ní bàjẹ́ o.